A kí àwọn aláṣekù, gbogbo àwọn tó bí wa àti ṣàdúrà fún láàárọ̀ yìí, ọlọ́mọ́sàbà kí wọ́n bá wa ṣe dáadáa fún wọn. Àyè tán wà, wọn ní ìdí kankan mọ́ àfàánú. Àánú náà ọlọ́mọ́sàbà fi lé wọn bá. Gbogbo tí wọ́n ṣe tí bẹ̀rẹ̀ látọ̀ ibi tó ti bẹ̀rẹ̀ débi tó fi dé, bá wa kẹ́ wọn, àbákàlá ilaha illallah. Gbogbo àwọn tí wọ́n kàṣẹ́ lọ́wọ́ àwọn tàná, ọlọ́mọ́sàbà wa kún wọn, bá wa kọ́ wọn mọ̀ ṣe, àbákàlá ilaha illallah. Akí bàbá kábíyèsí onímọ̀ rẹ̀ ti mọ̀ rẹ̀ ànàbábá, bàbá Muhammad Taofik Adégbóyèga Àwùjọlì third di aláwọ̀ ọ̀fọ̀ ìmọ̀rẹ́ àná àbábá, ọlọ́mọ́sàbà ṣe dáadáa pẹ̀lú wọn. Ìkọ́mọ̀ sí látọ̀dọ̀ Ọlọ́run, àánú tó kọ ayá fún ìtó tí ń ṣe ọlọ́mọ́sàbà ṣe fún wọn, àbákàlá ilaha illallah. Àwọn kí bàbá wọn lórí ẹbí, ọlọ́mọ́sàbà ṣíjú àánú wọn, bàbá ṣíjú àánú wọn, bàbá ṣíjú àánú wọn. Gbogbo ohun tí wọ́n ṣe kalẹ̀ máa fọwọ́ bàjẹ́ kan. Gbogbo ohun tí wọ́n ṣe, tí wọ́n rí ṣe, bàbá gbà lọ́wọ́ wọn. Èyí tí wọ́n ṣe tó kù díẹ̀, táwọn náà mọ̀ pé ó kù díẹ̀, àti táwọn fara wọn tó yẹ òpé ó kù díẹ̀, tó yẹ pé lọ́dọ̀ wọn lọ́wọ́ àtọ̀dọ̀ èèyàn ó kù díẹ̀, bàbá yá fi wọn. Àbákàlá ilaha illallah, má fi kún wọn bá bí wa jẹ́. Àbákàlá ilaha illallah. Bàbá wa Balógun, ọba tí ó ní nǹkan kan ṣe lọ́dọ̀, bàbá dúró ti yan, ẹ ṣojú, ẹ ń ṣẹ́yìn, ẹ̀wá tí ìrọ́bẹ̀ pọ́nlá, ọlọ́run jẹ́ ẹ̀rí pọ́nlá, jẹ́ ọkùnrin tààrà. Àbákàlá ilaha illallah Muhammadu Rasulullah. Akí kalẹ̀ bàbá wa Imam Ismail, ọlọ́mọ́sàbà kún yín. Látàárọ̀ ni wọ́n ti wà ń kalẹ̀ tí aláwọ̀ ní agbára láti dá wọn jókòó. Àfikálẹ́ kí bàbá ìmáàmù mọ̀ rẹ̀, ọlọ́mọ́sàbà pẹ̀lú wọn, ọlọ́mọ́sàbà ṣàánú wọn. Àbákàlá ilaha illallah. Akí bàbá Alókòkò, ọlọ́mọ́sàbà kí ẹ kú àdúrótì kọ̀kọ̀ àti gbangba. Àdúrà yín náà ló ń gbà lórí ìmọ̀rẹ́ náà, ọba tí ò jẹ́ wá sẹ́yìn, èlò yàrá náà má dá padà sẹ́yìn láéláé. Wọ́n rọ̀ fún àwọn ọmọ mọ̀kánà àdéyà, ẹ̀mí gígùn àláfíà ara tó pé ọlọ́mọ́sàbà ṣe fún wọn. Bismillahi ní ìlàfi, bismillahi rahmanir rahim, ìlàfi Quraysh, ìlàfi ìmọ̀hìlàtà ṣìjá ìwọ̀sẹ̀f, àlẹ́yà àbúdó rọ́bà adalbet, alẹ́dí àtàmọ́hùn ní jó ìwà àmẹ́lẹ́kùn min khawfi. Ètò tí wọ́n fi tí kò mí létí pé a fẹ́ ṣe àkọ́kọ́, bàbá tí Ọlọ́run dá ọjà dùnú fún látara àánú látọ̀dọ̀ àwọn tí wọ́n bí wa tí fìjọ pàwápọ̀, àfá wa chairman wa Shakir Abdulsalam tí gbogbo ayé mọ̀ sí Shakura, olóhùn fẹ́ dúpẹ́ fọ́lọ́run pé òun wọ̀ tún òun wò sí, òun ní pé kò sí nǹkan kan tó yẹ kó jáde lẹ́nu ju alhamdulillahi rabbil alamin. Lẹ́yìn yẹn, ó ní òun fẹ́ ká bá òun bẹ lọ́hùn fún bàbá àti ìyá tóun tara ẹ̀ jáde. Èyí tóun tún ṣe léde náà, ó súnmọ́ kọ́lọ̀ ní táwọn méjèèjì wà láyé kó má rí ṣe lójú ayé wọn. Àìwá sí wọn tọ́lọ́run bò fi dáyé òun rú, òun gbà wípé àṣeélẹ̀ wọn kún àṣekún tóun náà ṣe, pé sábà bẹ́ẹ̀ wọ́n jẹun lógún pé kóun tún bẹ lọ́hùn fún wọn, pé kọ́lọ̀ bá wọn kẹ́ wọn, kó tún bá wọn gẹ̀ wọn. Ẹlẹ́ẹ̀kẹta, oníkáṣe ládàáyanrí fún olórí ẹbí tiwa nímọ̀rẹ́ ẹbí. Nítorí ẹ sọ bẹ́ẹ̀ ni pé òun ló ń ṣojú wa torí gbogbo wa òkèèrè láwa. Hafiz Abdulsalam, pé ojú pọ̀ lára ẹ̀, ẹnu pọ̀ lára ẹ̀, òun náà wà á mọ̀ ọ́ hù torí kò sẹ́ tó dáa. Àwọn gbogbo àìdẹ́ ẹ̀ náà àwọn yóò bá
wọ́n ní tó bá dórí ìta kan wọ́n ní wọn kì í torí gbígbó kí wọ́n pajá nígbà tó jẹ́ sí pé wọ́n nítorí pé àgbò lè kàn jù kí wọ́n pa àgbò àìmọ́sí ẹ̀ náà kọ́mọ aráyé má fi lá wa lójú ọlọ́run àá ṣàkànṣe àdúrà fún àti gbogbo àwọn ìkàn nínú ilé kọ́nà má fọwọ́ bàjẹ́ kan ní kankan kò jẹ́ bí bàdánà méjì tí fún àwọn ustaz wa shaman wa shakir tí ó ní òun fẹ́ ká ṣe níjókòó yìí níbẹ̀ àwọn olú ètò kí akọ́kọ́ bẹ́ẹ̀ lọ́hùn fún àwọn tí wọ́n bí wa ustaz wa Jamiu fi ẹsẹ̀ wa lé náà bẹ́ẹ̀ kò sáyè. bóyá bismillah. صلوا على النبي الكريم صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد الفاتح المولد والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله حق قدر الكرام العظيم وكي بابا المفتي نيكالẹ ọlọmọṣàjáre yín pẹ́ mo kí bàbá wa gbà lókòkò mo kí bàbá wa ṣífì mọ́ ọmọ tó ní àdó jẹnẹra mo kí bàbá wa gbà lókòkò salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. gbogbo ẹ̀yà alápapọ̀ salamu alaikum wa rahmatulahi wa barakatuhu. a ní kí a ṣe àdúrà fún àwọn tí wọ́n ṣe gbogbo wa sílẹ̀ lápapọ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ dáadáa yíkalẹ̀ tọ́lọ̀ fi ní kó máa kárí kálukú wa náà gbogbo ibi tí kálukú wọn dojúkọ níwájú ọlọ́run kó má ṣàmàbọ̀ wa ṣàlékún kẹ́ fún wa èyí tó ti ń da lẹ́yìn wọn yìí àìnídá má ọlọ́run kó má fọwọ́ bàjẹ́ kan láéláé ọlágbólóhùn la ilaha illallah lápapọ̀ gbogbo amútẹ̀síwá wa níbi mọ́kànlá a ṣe gbólóhùn astaghfirullah àwọ̀ ọlọ́run ọba lálàforíjì a ṣe àsàtúfà láìlọ́wọ́ ànábì wa Muhammad a ṣe gbólóhùn la ilaha illallah a ṣe gbólóhùn Allahu a fi ṣe àtàyà a fi bí ọlọ́run ọba tó mọ̀ ká gbogbo iye wọn lápapọ̀ àtọkùnrin àtobìnrin inú wọn ọlọ́run má ṣàbáwá ṣàlékún dáadáa fún wọn níwájú rẹ̀ gbogbo tí ń kí ó ní ìrànà ìyanu sàárè ọlọ́run má fi kankan nu wọn ọlá gbólóhùn la ilaha illallah ọlá bismillahir rahmanir rahim wa qul tastaghfiru rabbakum innahu kana ghaffaran yursilis samaa alaykum midraran ويمددكم بأموال وبنين ويجعل لهم جنات ويجعل لهم أنهارا أستغفر الله الله 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 أستغفر الله Astaghfirullah Allah Astaghfirullah Allah Astaghfirullah Allah Astaghfirullah Allah Astaghfirullah Allah astaghfirullah innallaha ghafurur rahim innallaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima salatu wa salamu 'alaika ya rasulallah as-salatu wa salamu 'alaika ya rasulallah as-salatu wa salamu alayka 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 ya rasulallah as-salatu wa salamu alayka
عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا محمد الفاتح لما وقل قال خاتم الإمام سبقنا ذلك بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم فاعلم أنه لا إله إلا الله 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 رسول الله عليه السلام الله أقامكم أشهد بسم الله متى قل هو الله متى àtàyà kan lẹ́yìn rẹ̀ àfi bí Ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n ṣe gbogbo tí ń jẹ́ bí Abdulsalami kalẹ̀ lápapọ̀ pàápàá jùlọ ládàáyanrí bàbá wa Alhaji Muhammadu Jimoh Abigbabuwo àti ìyá wa Alhaja wa Sidiko tí wọ́n jẹ́ ìyá àti bàbá tí wọ́n ṣe àfáà wa Shakirudeen kalẹ̀ kárí gbogbo wọn lápapọ̀ bí Ọlọ́run gbogbo ládá tá a bá rí níbẹ̀ Ọlọ́run kó má ṣàbáwá fi ṣàlékún òkè fún Ọlọ́run Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa wọn gbogbo nǹkan wá fi ilẹ̀ lọ́mọ ọmọ láọmọdọ́mọ lẹ́bí níran lápapọ̀ Ọlọ́run kó má fọwọ́ bàjẹ́ kankan kan náà láéláé ọlá bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad at-tahiyatu lillah az-zakiyatu lillah at-tayyibatu salawatu lillah assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah assalamu alayna wa ala ibadillahi salihin. Ládàáyanrí bàbá wa tí Ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ fi kún gbogbo wọn lápapọ̀ bàbá wa olórí ẹbí abẹ́ Ọlọ́run bàbá Muhammadu Gani Azan abẹ́ Ọlọ́run wọ́n ti ń bẹ lọ́wọ́ Ọlọ́run báyìí Ọlọ́run má ṣàbá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run kó bá wa gbàgbọ́ wọn gbogbo tí wọ́n fi ilẹ̀ lẹ́bí náà jó lórí fún Ọlọ́run kó má da ẹbí náà rú Ọlọ́run kó mú ẹbí náà dúró Ọlọ́run la ilaha illallah bismillah qul huwallah bismillahir rahmanir rahim
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين. الحمد لله. Afawa Ahmad Shakir. Àti délẹ̀ fìdáwò gẹ́gẹ́ bí o ti béèrè ọlọ́mọ sábà fi kẹ́yà àti bàbá. Wọ́lá méjèèjì tó rántí gbogbo òkú wa, bàbá wa Ájì bàbá wa Muhammad Samin, bàbá wa Abẹ́rẹ́pẹja, bàbá wa Onílé ńlá, bàbá wa Madarkan, bàbá Abdulaziz, bàbá wa àti bàbá fi dórí bàbá olórí ẹbí tó lọ yìí wọ́n fi dórí ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé ọlọ́mọ sábà pa ọmọ pọ̀kẹ́ adọ́kàlá ilaha illallah. Béèyàn bá ti bẹ lọ́hùn fáwọn òkú ẹ̀ tó bẹ lọ́hùn ìkẹ́ tó bẹ lọ́hùn ìkẹ́ nítorí náà béèrè ní kọ́lọ́hùn kẹ́ kó wá sí kẹ́ kankan náà ayé nígbà tó lọ́hùn sọ́fà nípa Muhammad sallallahu alayhi wa sallam ọbalógun Allahu Akbar. Nínú àdúrà yẹn Shakir èmi náà fi kún àwọn méjìlá máa ṣàṣàyàn àdúrà fún tàbá débẹ̀ bàbá balógun yìí ti sáàpù ẹ̀. Akramku mufti wallahi tallahi sunbillah authority anamba. Kẹ́ bàbá fún wa Olúwa, kẹ́ bàbá fún wa, kẹ́ bàbá fún wa Olúwa, kẹ́ bàbá. Akálàjì dùdúgà àwọn tó jẹun bí rè wọ́n jẹun bẹ́. Bí bàbá ṣàlùjọ náà, kẹ́ bàbá Olúwa, kẹ́ màmá fún wa, àmì kẹ́ màmá fún wa, àmì kẹ́ màmá fún wa, Olúwa kẹ́ màmá fún wa, màmá ṣàlùjọ náà, kẹ́ màmá fún wa, kẹ́ bàbá fún wa, Olúwa kẹ́ bàbá fún wa. Kẹ́ bàbá fún wa, Olúwa kẹ́ màmá fún wa, bí màmá ṣàlùjọ náà, kẹ́ màmá. Àfíìsì àfíìsì ìwọ ló máa bọ̀ ní ìgbàgbé ọlọ́run tẹ̀ nígbàgbé ẹ̀ wọ́n bí ká mú wá kò ì fi ilẹ̀. Ẹ má gbowó náà kò ní báyìí. Wọ́n jẹ́ gbogbo gbogbo báyìí nílẹ̀ kan fún wa ká máa gbé lọ. A lè parí àlọ́ lẹ́yìn. Bọ́bí aláàjì ló ṣàlẹ̀ tẹ̀ bọ́bí aláàjì náà fi 2000 lẹ̀ wọ́n máa 1000 sílẹ̀ láyé. Alhamdulillahi rabbil alamin. Ibi tó kù dáfẹ́ bọ́ sí ṣé ìjábẹ̀ ìjókòó ọ̀la ẹjókòó ní àdàlì tẹ̀lé ìfáàtẹ̀ tí kàmí kà ní ọ̀la àgbẹ̀ ọ̀gá ọ̀gbà ọ̀la àdìgbò sí ilé ìjókòó mo ti wà látàná. Èyí tó kù afẹ́dúpẹ́ kò sí ohun tó ń pè lọ́pẹ́ afẹ́dọ́wọ́ ni máyù nígbà tá a wá nígbà COVID-19 ẹ wo iye orí tapalẹ́rìn tó ń sunkún tí ó mọ̀ kóhun lè rí jẹ. Nígbà tájọ délùú kan ìní dárúkọ ẹ̀ ẹ̀yin wọlé ẹgbọ́n tí kábíyèsí ìlú yẹn náà sọ. Béèyàn bá ti ń sáré kó dùn yán nu túláàsì ní kóhun náà ò ní sunkún. Àfáàwa Shakir popularly known as Shakura ọlọ́run ní jẹ́ sunkún láéláé. Àwọn tó kù fún aná bàbá rẹ̀ ọlọ́run ní jẹ́ sunkún lórí ẹ̀. Ọlọ́run ní jẹ́ kí wọ́n náà rí wa sunkún. Àbákalá ilaha illallah. Ìtorí ẹ̀ àwọn èèyàn ṣe wá ẹ òbí tí mọ̀ rẹ wà fá àní ẹ̀. Ẹlòmíì wà lólé tí ló kàn mí. Ìwà ló ní kìí ṣe kó láì pé tọwọ́ ní sẹ́lòmí òní oúnjẹ tó fẹ́ jẹjẹ ni. Ọba náà máa bá wa náà lọ́wọ́ ẹ̀. Shakura máa bọ̀ wọ́n ló kàn.
ọpẹ́ lókùn tá a fẹ́ dá a máa bọ̀ kò sí. Faqul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khairun amma yushrikun. Laqad sadaqallahu rasulahu ru'yan bil haqqi la tadkhulanna al masjida al haram insha'Allahu aminin muhallikina rusakum wa muqassirina la ta'afuna fa'alima ma lam ta'lamu faj'ala min duni dhalika fatahan qarib. Wala pe Al-Qur'an kò tí bẹ́ẹ̀ ni ò tẹ́ òní tí òní tẹ́. Gbogbo àmì àmọ́ tó bá wà ń bí tó máa ń tó bá ṣàdúrà yẹn máa ń ṣàmì ní ẹ bá mi ṣàmì fún un. Yóò bá ní tá a bá ti da mi sórí túláàsì ní kó mi ìwé ṣe kí ni kó wálẹ̀. Ìwálẹ̀ yóò ṣọ̀bá gbogbo wa ní. Ohun tó ń ṣe yìí àwọn tó jù ẹ lọ ti ṣe owó ẹ̀ síbò míì. Àmọ́ mo sọ fẹ́ bàtà wa nílé lẹ́ẹ̀kan tí wọ́n sọ pé inú ẹ̀dùn ni mo ní wallahi tallahi billahi alladhi. Ọ̀gá wa náà ṣe nǹkan o. Adúpẹ́ fọlọ́run níbi tá a ti bẹ̀rẹ̀. Adúpẹ́ fọlọ́run níbi tó ọlọ́run ní káyìrì mú dé yìí. Kí sì lè lè máa jẹ́? Àlùbáríkà bàbá Balógun tó ṣàmì. Ọpẹ́ la fẹ́ dún. Ṣáàgbé bí lówó lẹ̀ pé owó ọpẹ́ rè. Àbí kí n bí ẹ báyìí, àbí ká bẹ̀rẹ̀ báyìí pé máyì mowó. Ṣáàkẹ́rù jọ́kọ́ dúró ná. Sọ́lá òun ṣe àbí òṣè. Lọ́jọ́kò, bá mi káwọ́ yìí. Ẹ má ìkó lẹ̀, mo fẹ́ mọ owó ta fẹ́ gbà ẹ dúró. Owó ọpẹ́ tí mo fẹ́ gbà ní òkú ìyọ̀ǹda yín màmá. Alájọbí a máa ń pọ́n yín lé. Aṣọ yìí kò ní ya. Àlùbáríkà lọ́wọ́ láàbí tẹ pọ́n lé tẹ fi dìde. Ó yẹ kẹ́ wà pẹ̀lú bàbá kábíyèsí lọ́hùn yẹn wá bí pé ẹ kọ́kọ́ fẹ́ ṣeré lọ́kẹ́ tó lọ sọ́hùn. Ìyára yóò ní jábọ́ o. Apá yín ẹsẹ̀ yín kò ní rọ. Wọ́n lá agbára àtàṣẹ. Wọ́n lá àwọn tó kó fún bí ó ṣe rí ni ẹ láhàúlà wà lápò wáta. Èlò ló wà bẹ́ẹ̀ 8,000 bá a fi 2,000 gbogbo pé 10,000. Bàbá wa ní àlóde àwọn náà mọ owó yìí mo fẹ́ kó pé 100,000 lórí iṣẹ́ àmà wa. Ó di 10 bẹ́ẹ̀ yàbí ó di 11. Ẹ máa kà á lọ fún mi. Máa ń yù nígbà lọ́gà yẹn náà tẹ́lòmí sunkún Ọlọ́run sórí àbí òṣè máa ń yù. Ọ̀pọ̀ ìbò wà dúró àwọn àdìtòrò promise nígbà yóò sá lọ. Àmọ́ máa èmi mọ̀ pé ẹrú wà lẹ̀ máa ń yù. Èlò ni mẹ́ta ló mú wa. Ẹ má wọrí máa gbà máa ń yù fi méjì kù. Bàbá Allahu Akbar ìwọ lọ́ba náà lọ kiri ni ojoojúmọ́ ni mo béèrè. Kí ló dé? Ẹjọ́ tó rọ lọ ẹni yìí ìwọ́n ló di Amẹ́ríkà mọ́. Allahu Akbar Allahu Akbar. Ọ̀gá èmi wàlá èmi ìmọ̀ ṣe ṣàkóọ̀dọ́ rẹ̀ lè confam. Èmi kì í máa ń tú láti àbí kì í fara nìyàn. Àmọ́ ṣe ní tó bá yẹ pé lórí ọpẹ́ torí pé mi ìmọ̀ bíbélì àwọn ọ̀gá mi tó mọ̀ tó bá débẹ̀ wọ́n lè sọ. Àwọn nínú Quran Ọlọ́run ní la ìṣàkárìtò la àzí ìdánilọ́kọ̀ tẹ́lẹ̀ bá dúpẹ́ tó fẹ́ kọ́ ká bẹ́ẹ̀ always be grateful to your God. Alhamdulillah alhamdulillah. Nínú ọ̀dọ́ wa Yorùbá ń là wá kí orí ṣubú yìí orí súnrì múrásírì okùn mọ́ group and ìṣáì. Ó ti ká tiẹ̀ dé. Bàbá mo bá yín ṣàwàdà ẹ̀dẹ̀ sọ́dọ̀ tọ́. Allah òun náà ni mo kọjú dáa. Gbogbo àwàdà yín pẹ̀lú Ọlọ́run kò ní di kíkan.
gbogbo yín náà níbi tọ́lá yín dé ọlá yìí ní tẹ̀tẹ̀tẹ̀ débi ẹni ọ̀gá kí iṣẹ́ kí ló ń ṣe nílùú yẹn ọlá yá tó máa gòkè sí ni bí ó sì máa rí nìyẹn ọlá karamọ̀ ṣé olùwájú ọlọ́run la hawla wala quwwata illa billah ta ló ti fẹ́ bá ṣàkọ́ dúpẹ́ ṣàkúra pẹ́ǹsì ìwọ tó bá mọ̀ pé a nítorí ṣàkúra ni mo ṣe wá president gbogbo òdùdú yòtù lápapọ̀ ìwọ náà ti dé èmi náà máa bá dúpẹ́ o bí o tẹ̀ tó nǹkan wọn máa dúpẹ́ àfa àwọn àkọlù máa ń sọ á ní àbúrò ẹ ó dáa fún o ò bá yọ o lè jẹ nínú ọlá ẹ bó bá yà nǹkan mí ọ̀dọ̀ ẹni wọ́n máa kí mọ̀ bàbá wọ́n máa tán gbèsè bá àbúrò ẹ ni ọba tí ò ṣe lábúrò liability léèyàn lórí àrídùnnú ló ṣe ọ àdírí ẹbànújẹ́ láíláí àbákàlá ilaha illallah muhammadu rasulullah brother wa Sheikh Abdulwasi Abdulsalam wọ́n ní àwọn fi wọ́n 1000 àwọn fi bẹ́ẹ̀ dúpẹ́ àdúrà tá à ń gbà nílé wa ni pé kí ọlá máa lò pé 1000 èmi fẹ́ ṣe àwọn gbàtẹ́ ti ṣe ní 1000 èmi náà sọ tèmi di 2000 torí pé àdúrà yín nígbà lé wa lórí. ìyá mi wọ́n débi pẹ̀lú owó dídí ẹ bá wọn ṣe. ìyá tó àwọn náà sọ pé àwọn débi owó àgbàlagbà owó àpò dídí Rahmat Abdulsalam Allahu Akbar the queen níjọ́ nígbà tí mo rí pósẹ̀ Hasan Abdulsalam ó sì wá lọ pé Abdulsalam Hasan torí pé gbogbo àwọn ẹ̀sìn kiri là ń ṣe. Rahmat Abdulsalam ó lè wá bracket ẹ̀ kó fi Hasan sí. ẹni tó fi bá àdúgbò ẹ̀sìn tán Allahu Akbar. bàbá ló kókò wọn náà dúpẹ́ pẹ̀lú owó dídí fún Shakir Abdulsalam pé ọba tó ní kó máa rí báyìí fún ẹ Allahu Akbar. bàbá wa Muhammad Sani Ìṣọ̀lá owó yìí tí wọ́n gbọ́dọ̀ ju everybody lọ. ẹni tó bá mọ Ìṣọ̀lá rí kó dìde ẹni tó bá mọ Muhammadu Saminu rí wọ́n mú Muhammadu Saminu wà ó fẹ́ bá ṣáàkì ọmọ ẹ̀ dúpẹ́ ní 500 kún ó di 15 ó di 21 ó di 23 Allah Akbar ó di 27 mani you always continue to shine you continue to rise asọ̀rọ̀ ndé òní wàláì kò ní bàjẹ́ o bámi ká mo fẹ́ mọ owó tó bàbá yìí jẹ́ mo fẹ́ mọ iye bàbá balógun ó bàbá Muhammadu Saminu ni àfa wa ni wọ́n tó kò yín wọ́n wá fowó kalẹ̀ àgbọ̀dọ̀ ṣe tí wọ́n ní wọn dọ́kú bíi tiwa àgbọ̀dọ̀ ìjà fọmọ pé ààyè ń jọ́ mọ́ Allahu Akbar sàkọ́nà lóhùn náà sọpọ́tù bàbá 70 ó gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ pé mo fẹ́ kó bàbá mi yìí lórúkọ tó lè pè my God 87 who's no sermon 87 ìwádàdì ó ti lé gbòòrò 92 mo fi 1000 kó máa jẹ́ 10-2 ẹ bá ń kọ́ lọ́wọ́ tóbi ní ẹ̀ bàbá tó bí ìyá mi nìyẹn owó ọgbẹ́ mufti wa látàyọrí síjọpọ̀ ìpé àwọn bá ọmọ àwọn dúpẹ́ tọ́lọ̀ ní kí orí ẹ̀ ṣojú àwọn kò dẹ̀ ní dúró ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àtàkàlá ilaha illallah nínú tá à ń tọrọ ní kọ̀ọ̀kan ní bàbá ni pé ààrẹ òde gbogbo máa wò pé Ṣáàbù Sàlámì nìkan ni wọ́n wá agbogbo bí àwọn asọ́jẹ́ stéètì ni àwọn tí sàbí òbí ń gbé jòkó gbogbo ẹni wá tẹ́lẹ̀ fóun náà tọrọ pé àmì bó ṣe máa nínú ẹ̀ láháúyà wáyà kò wọ́tà ìyá Khadija kó máa di bàṣá ọ̀pẹ̀ làmárùpẹ̀ àsìkò owó tiẹ̀ nínú làbà lọ́dọ̀ ọ̀gá máa ṣe àmà ẹ bá ń pariwo lọ́wọ́ bí tàbí ẹ̀ tó ẹlòmíì ọ̀gá ló máa fẹ́ràn kò ní fẹ́ràn ìyàwó bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́ràn ọ̀gá tó lóun fẹ́ràn ìyàwó pọ̀pọ̀ ẹ̀ kò ní tó rọ́dọ̀ wọlé ó máa wà rí bẹ́ẹ̀
jẹ́ kí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ara mi fún ara mi. Àpò yẹn ti dò. Èmi ló wà wọ́n tí wọ́n ní tí mo kó sí. Kò sí problem. Ẹ bá parí ọlọ́pàá aláàbọ̀. Tọ́lọ̀ bá ṣòro ẹja sọ kó ṣe o. Mo bẹ̀ dúpẹ́. Ìyàwó mi ń bẹ gbogbo agbára tó lè wù kó ní òun ò ní fẹnu sọ tó da fọ́kọ láyé àfi kó ṣe pé kò wá kọ̀ káwọn jọ ìjẹyà yẹn o níbi tọ́lọ̀ ń dá wọn sí ni o kò kọ̀ káwọn jọ ìjẹyà ọba tó ní nígbà tó gbọ́dọ̀ ṣáàkìrù lóòótọ́ ò bá lù ṣe ò bá lù ṣe àmọ́ lẹ́yìn ìgbọ̀tẹ́jọ́ ń gbé ayẹyẹ tún dáa ju tẹ̀yìn àtẹ̀tẹ̀ ìwá lọ ni látọ̀dọ̀ tiẹ̀ kí ló kọ́kọ́ fẹ́ mú aráàlú wá fowó sọ̀pọ́ọ̀tì ìjọba ti kún fún ẹ mo fẹ́ bẹ́ẹ̀ dúpẹ́ lọ́tọ̀ pé mo bẹ́ẹ̀ dúpẹ́ alhamdulilayi bóyá open your purse and bring money. Bàbá kò sí ìta àgbà náà àwọn ọmọ gbogbo ẹ̀ gbígbà à ń gbé pẹ́ẹ́s rí ni. Adúpẹ́ àtọ́pẹ́dá adúpẹ́ àtọ́pẹ́dá lórí ẹrú rẹ̀ Ṣàkírù dèní adúpẹ́ àtọ́ báwo etí àbò sílẹ̀ mo fẹ́ owó tí ẹ gbọ́dọ̀ tún kọ́ fọlọ́ láyé 55 ọmọ yìí mú àdàdì púpọ̀ ọ̀gá àdàdì 55 ẹ wo bí tó wọ̀ mi ò fẹ́ pàṣà o káyì gbà bẹ́ẹ̀ náà. Ọ̀gbẹ́ni wọ́n gba POS. Bẹ́ẹ̀ àwọn àmọ́ etí ẹ̀ mi. Bẹ́ẹ̀ ẹ kó kí ilé yẹn má jẹ́ kó sọ lẹ́tọ̀ ìjọba ti ka ẹ̀kọ́ sínú àwọn àdúgbò lórí yẹn nìyẹn ẹ̀kọ́ sáwo àìsàn tí ó ṣe dábì tó ti ìyá àgàgà jẹ́ gbà sí máa fò etí ẹ̀. dáwọn lóhùn ìyàwó ọ̀gá ẹ fi ẹ̀ẹ́dẹ̀kẹ́ kojú owó fún mi bó láwa mo rí èèyàn mẹ́ta máa ń fi dé dàbí bàbá kò ní bàjẹ́ ìwọ náà ẹlòmíì fẹ́ ṣe o sẹ́rí ìmọ̀ sọ kankan fáwọn èèyàn àníyàn lè kẹjá lọ ní táníyàn èèyàn bá da ó lè padà ní ládàjẹ tó náà lọ o gbọ́ ṣé kí wọ́n ti náwó èmi ní pọ́ìsì kan because I'm also involved in class person so mo mọ tàbí ní ìfowó àbí owó kò rọrùn so kéèyàn appreciate every penny kẹ́ni bọ̀dí bá náà ni àmọ́ nínú òde báyìí lórí káwa ká mọ́ra wa à ń yọ̀ síra wa ni bí ẹ lè pàdé mi lóde kan fún mi ní kí wọ́n lọ gba owó èmi ò ní rí gbà torí kí máa I don't know how to do that but irú àwọn máa ń yìí kí ló dé mo lè gba ọkọ báyìí máa ń yìí náà wọ́n ti àpò náà ni oya ìyá Khadija mo sọ́jọ́ ní fẹ́nìkan mo ní tó bá di nínú ayé kátó sọ́dọ̀ Ọlọ́run tí wọ́n bá pe gbogbo èèyàn láyé pé oya kó ní kálukú mú yà wá bí fàtú ọmọ sẹ́yìn ojú ni Muhammad sallallahu alayhi wa sallam tí Fatima bá dúró tó bá mú Àdíjà kalẹ̀ pé ìyá mi rè gbogbo ìyá máa lọ kí òní o ìyá Khadija máa gbowó ẹ̀ yìí o àbẹ́ ẹ̀ bá pariwo náà bá ìyàwó sí àmà wa ní káwọ́ sókè o àwọn èèyàn dídé o óyá wá òjòjú youth gbogbo tó bá ti bá lọ́wọ́ wa àwọn máa gbá ní gbogbo ọwọ́ tẹ́bí fún mi ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ ní fi balújẹ́ àgbàkà la ilaha illallah àwọn tún lọ ní tó ń pẹ́ gbogbo ara mọ́ bí ta lòlú yìí dé bó ṣe wọ́n kà máa lójú tó àní kígbe kù sí mọ́ àgbàgbọ́ náà pé ohun tó ṣẹlẹ̀ yìí láti fúnra rẹ̀ dùnú ó ti sunkún darí láàárọ̀ ìtàbíjọ sọ̀rọ̀ èèyàn lè lè kó sọ pé a rí báyìí tọ́lọ̀ bá ní kò ní rí bẹ́ẹ̀ kò sí bí ọ̀fẹ́ ṣe o lọ́kọ́rọ̀ láti bẹ́ẹ̀ yẹn sàmá wà láàrí mojita yìí dà fi ṣúrí bàtì lè máa ń gẹ́gẹ́ àrísìkì náà tẹ̀lé èèyàn lè fún lókè ó fúnlẹ̀ bí ẹ̀pẹ́ ìdí tó ìtọ́lọ̀ bá sọ lówó ẹ̀ tó ní ní òmìnir ọba tó darí àánú sí ẹ à ń bẹ́ẹ̀ dúró ni jẹ́ kó kárí fún wa àwọn yóò bá wọn ní àtibó ní dúró jò àtibó ní dùnú yọ àtibó ní dùnú jò àtibó ní dùnú yọ aláwọ̀ ẹ̀dá wa náà ó fìrè gbárí. àwọn orin ní àwọn bá Ṣákírù ṣe yóò padà kọ́ tá lọ́ba sínú àgójò bá mi ṣàbí o yóò kọ́ sí Banana Island yóò kọ́ sí Snake Island
Monkey Island yóò kọ sí Lagdo Island gbogbo ibi tó bá tún wà ní tuntun bẹ́ẹ̀ wá láàníyàn tí mo fi ṣe dọ́kà ní gbogbo wa àwọn tó ń ṣàní òfin tòsí wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim èlò ni 18 wọ́n bí yàn lè gan kọ́kọ́kọ́ kó kẹ́kọ́ báyìí àbí tó bá fi dọ̀lá olórí màmá jẹ́ ọkọ lólórí aya bó ti rò kára àyẹ́ dípò tó wọ́n á fẹ́ ká bá pàdé máa ń yù ìwọ́n nìkan mo fẹ́ kókó ó yẹ ní wọ́n ní 18,000 bá mi tó 2,000 tó pé ẹ bá ń pariwo ọlọ́run o ẹ bá ń pariwo ọlọ́run dáadáa ẹ bá ń pariwo àdìgbò ti débi àtàwọn tó bá jù máa yọ àmọ́ báyìí ní nóò òun débẹ̀ Allahu Akbar owó ìyá Messi ti wọ 21,000 lọ́dọ̀ àwọn aládàdì wọ́n mọ̀ ó padà sókòkò ọlọ́darí pẹ́ ọlọ́darí bàbá pẹ́ àgbàkàlá ilaha illallah lára títọ́ tẹ́ẹ̀tọ́ ṣáàkìrù náà ló ń dí sí kúṣẹ̀ ní gbogbo ibi tó bá dé. We have a very strict training lóbi jẹ́ sí pé à ń ṣe bí almost 50-something subject à á ṣe wọ́n kọ subject kankan within 30 minutes á ní káàkà á kò ṣe test yẹn sọ̀rọ̀ pé làákà ìyẹn ti gbọ́dọ̀ sí àkàrà mọ̀kó òní ìbàjẹ́ fún ẹ. àwọn àpàlùkọ̀ fáti àbíkìlá fẹ́ kà lórí ọpẹ́ wọlá àṣírí tí bàbá olókòkò sọ fún wa pé sábà àbílẹ̀ lè mọ̀ sáá ní àwọn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe tẹ̀kìrárù ní ọlọ́run kò jáyé ni tẹkinọ́lọ́jì tó wá dé ìlú jámọ̀ àdìmọ̀mọ́ àdìmọ̀wọ̀ jáhìlà àwọn tó mọ̀ mọ̀ àwọn tí ò mọ̀ mọ̀ bẹ́ẹ̀ bá ti wá mọ kóòdù tó di ayé tó ṣe ayé yóò sì máa ṣẹrú ayé gbogbo wa táwa ń bí táwa ti dùnú bá ṣáàkìrù yọ àní ṣẹrú ayé tọmọtọmọ ẹ bá ń ṣàmì dáadáa àní ṣẹrú ayé tọmọtọmọ àlùbáríkà la ilaha illallah tẹ́gùn kan bá ń bẹ́ẹ̀ lẹ̀ tí ó jẹ́ kí yìí ta sọ yìí ò ní gbà afọlá Mustapha ayélujára ìbàrẹ̀ yàtì àfi bẹ́ẹ̀ Allahu Akbar fati ànàlàkà méjì ni ọba kọ́lá àdìtọ́lọ̀ fi sọ pé ọ̀làkọ̀dé àtẹ̀yìnà kásábù àmìnà nímàsá ni wàlẹ́kọ̀ọ́ra ànàlàzí ọ̀rọ̀ tó òkúdò ńlá ni téèyàn tá tí ò sáfà tó lè wẹ̀ tán nọ́ọ̀fì pé Kùránì ní wọ́n fati àní wọ́n wọlé kìtàbí. Ọlọ́run abẹ́ lórí ọmọ wa lórí àbúrò wa lórí ẹ̀gbọ́n wa lórí ṣáàmánù wa má lò fún lórí ìtòsí ẹ bá ń sàmì dáadáa fati àná la fẹ́ ká o. ṣáàmánù wa fowó kalẹ̀ wọ́n ní ká bá wọn ṣàdúrà fún màmá àti ṣe lẹ́ẹ̀kan á tún padà síbẹ̀. ó pọ́sibù mo sọ lẹ́ẹ̀kan kí ìyá àti bàbá wà láyé káwọn oníbà fẹ́ fi àjẹrẹ adé ìyá mi tí ó ti láyé ó ní ẹ bàjẹ́ ni. àìmọye tí ò ní àti òní bàbá adébọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó di góòdì sùn nínú oyún ló wà tọ́lọ̀ ti pa bàbá. ìyá mi kalẹ̀ kò tí ọdún mélòó ìyá bọ̀ ń lọ ẹ wá wo Ọlọ́run wá ṣe ní àgbà kòkòrò ìkẹyìn mi ibẹ̀ lónìí wọ́n náà lọ wọ́n bá gbé alùkímbà aṣọ ànẹ́bì láwọ̀. Kò ní bàjẹ́ fẹ́ tó dé bàbá tó bí ẹ bàbá bàbá lọ́dọ̀ balógun láàárọ̀ ìwọ́n ti sọ nínú ẹni tó jẹ́ kọ́pọ̀ ọmọ ní generation tí wàá níwọ̀n rẹ̀ kó wúlò fáwọn tó bí bàbá àti ẹ wà nù wọn àbẹ ká sọ pé bàbá àti ẹ lọ́wọ́ fi ṣàṣojú. Ó burú díẹ̀ o mo yà pátá wọn ni Ọlọ́run tó sì gbogbo orí torí sáwọn àdùn ẹ̀ wọnú rà ní tó bá tún wọnú gangan kò ní padà tó àtórí tátórí kò sọmọ wọn nípa nílà àgbàrá òlóhùn nílé wò ara tádá ló kòkò ló lọ yìí àwọn síbẹ̀ náà ìtọ́ àti díhù ní padà wá jẹ́ ká wúlò fáwọn tó bí wa káàdì ò ní sunkún ẹkún ayọ̀ ló sun ó ló yẹ kí ìyàwó àbí àti ìyá àti bàbá náà ló dì sáàpù ọmọ mélòó Ọlọ́run tó sọ àtòbí kú ẹwẹ́ tí ló wọ Ọlọ́run kọ́ńtìyàn síwájú kájú kó máa ṣàṣojú ìlú wọ́n ní kó wá kú ni àgbáwòkò balógun tí kì bá ṣàánú ti ní náà ṣé wọ́n ti fẹ́ pa wá ní àwọn Ọlọ́run ló ní ká lọ gbé ọlọ́dọ̀ bàbá lókòkò àjọ wa ń fi tíra àjọ fi ń gbé fúnra wa àgbáwòkò lè kẹ́yìn a sọ pé láṣẹ yín àwọn òní ti kékeré kú
Ṣákìrù bàbá lóko kò ní kí n sọ pé láṣẹ bàbá wa kábíyèsí tó wà kalẹ̀ tí wọ́n kàn fà ẹ̀ sára bàbá balógun wọ́n ní òní kú lójijì àbí àbọ̀ tó bá wà ní tó mọ̀ pé tá a bá ń ṣàdúrà nílẹ̀ ẹ bá ń ṣàmì dáadáa o. Ṣèlú tọ́lọ̀ ń bá ti yan tó ti gbé transformer fún yàn yàn máa ń súnba transformer ní ìtòrí tó bá kúrò tó o fẹ́ kò kàn mí gbogbo àjọṣe gbogbo ìjọ tọ́lọ̀ ń kó sí í wà tó wáyé tó rọ̀ àwọn bàbá àwọn ìwà láyé nìkan lọ wọ́n á pín ẹnu bí wọ́n lè súnbẹ̀ èdè wọ́n súnbẹ̀ èdè àmọ́ gbà tí wọ́n bú pọ̀ ẹni tó bá ní kẹ́ wá aṣáájú yìí o torí Káàbà wọ́n gbé tì bàbá wọ́n gbé Káàbà tì wọ́n láì ní rí Káàbà gbé wọ́n lápẹ́ tuntun la máa bá Káàbà Yorùbá bá fẹ́ parí ẹ̀ wọ́n á ní tuntun là ń bọ́jọ́ bọ́jọ́ bá yọ tó bá tuntun gbà kò ní tuntun mọ́ torí yóò padà wọ̀ Káàbà ò ní yé tuntun nígbà kan Ṣákìrù tuntun ló máa jẹ́ ẹ bá ń ṣàmì bí mo ti ń ṣàmì ìfún ẹ̀mú kálákòrí ni kò sọ̀ wálẹ̀ ni o lè jọmọdé lóòótọ́ Ọlọ́run ti gbé sí padà àti ká máa súgbà yín lọ́tún súgbà yín lọ́sì ìkọ̀kọ̀ òníṣẹ́ àwọn akáfáṣà méjèèjì bí mo ti lọ yẹn pátí àdéjẹ́ tán àwọn tó máa sílẹ̀ lójókòó yìí ọlọ́jọ́ fi hàn wá a ṣe pátí àná fún ọpẹ́ tó dú ọlọ́mọṣà bàṣà ìyọkọ̀ má kọ́ lù láyà kó wù ní ìgbà bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim mamulo an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin afis mabo ọba tó fi ẹta kókó àdúrà tá a ṣe yìí gbowó lápò amówá fún ni àfojú kayín rẹ torí pé ọba tó rí yín mọ̀ yín kó tó ṣe yín bó ti ṣe yín ọlọ́mọṣà ìgbà lọ́jọ́ kó má lọ jìnnà lọ́rọ́ fẹ́ kàn ó ọlọ́mọṣà wà gbà wọ́n láwọn àṣẹ tí wọ́n wà kálẹ̀ àgbàkà la ilaha illallah muhammadu rasulullah wà wá jókòó. Ìyá Khadija. It's okay. Wà á rí pé lẹ́yìn ìgbà tí màmá lọ yìí, orí tí wọ́n fún ara rẹ̀ orúkọ Ọlọ́run ti ń ṣe, àbí kò ṣe? Ọlọ́run ló mọ bó ti ń tò. Ọlọ́run lágbára bàbá ayé sọ̀rọ̀ lọ́wọ́ ẹ dákun. Kùránì bá wa sọ ní wallahu ya'lamu al-mustaqdimina minkum wa ya'lamu al-mustakhirin. Ó pọ́sibú kọ́lọ̀ ń fi ayé lẹ̀ kó máa fẹ̀yìn pa kó máa mú èyí mọ́ ìyá lójú ló fẹ́ ṣe fọ́lọ́. Gbogbo àrà lọ́lọ́run ti dá. Tọ́lọ́run bá wa kó sọ̀rọ̀ níjọ́ tí bàbá olórí ẹbí kú káwọn kan sọ̀rọ̀. Mo ní Ọlọ́run ò ní gbẹ́rù níbì kan kó má ti pèkí ẹ̀mí tó fẹ́ gbé ta. Èèyàn ní kó ti pèkí ààrẹ always. Àkàbùkù ẹnìkan ló ṣe lánàá kó tó kà wọ́n. Ẹnìkan ló ṣe kó tó kan lórí ẹbí nígbà tó lọ́n tún gbé kúrò ń bẹ ibì kan ló ń gbé lọ ká máa bẹ́ẹ̀ kó máa gbé kàbí tó dáa. Ìyá Khadija ọba tó ti gbọ́ rẹ̀ kàbí tó dáa. Èdè àìyedè Ọlọ́run kò ní sọ́sà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ Ọlọ́run sábà kẹ́yà náà àti ṣàdúrà lẹ́kan fún àwọn àdúrà tẹ̀tọ́ àwọn àtúnṣe bismillahir rahmanir rahim Ọlọ́run sábà kàn pọ̀ bẹ́ẹ̀ bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahus samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. Bàbá àti ṣàdúrà púpọ̀ ẹ̀yẹ́ láti kú 10,000 náírà kó mọ̀ níbí àti ṣe fìdáwò ẹ̀ máa lọ mú bọ́ọ̀sì yẹn o wàláhì tàlá ìrọ̀ fìdáwò lélẹ́yìí. Máa ìwà dàbò bọ̀ láàmì ká yé lórí ẹbí lóko yẹn 1,000 yìí ó fi ṣòwò fìdáwò fún gbogbo àwọn tó bí wa
bẹ̀rẹ̀ látòrí Shakir àti màmá àti bàbá àti gbogbo ọ̀nà balógun wa bá a kan bisimilayi kúrò ọ̀la ọmọ yìí ti wá dúpẹ́ owó tá a rí lọ́wọ́ ẹ̀ nígbà tá a dúpẹ́ is close to 70,000. bóun yẹn ṣe wá òkú kéré tó bó ṣe òkú pọ̀ tó tówó yóò bá sí mbẹ̀ ó láàyè torí pé lọ́wọ́ yìí gbogbo ilé kọ̀ọ̀kan ló lórí ẹbí tiẹ̀ ẹ̀yin ló lórí ẹbí Abdulsalam tilé gbogbo ní fẹ́ mọ̀ kọ́ táwọn á ń wọ̀ kára ha ẹ bá ń pariwo bàbá o lóun tí ẹ̀ wá fi ń ṣe ẹ̀ ti di àwọn bọ́lọ̀ bá owó kù máa sọ lẹ́ẹ̀kan mo wo fíìmù lẹ́ẹ̀kan ọlọ́run máa ń sọ̀rọ̀ ní pásítọ̀ àlọ́wọ́ mọ̀ ní àtàkọ̀bí kó lè ṣe yìí àìmọ̀ màháìmọ̀ ọlọ́run èyí lè máa kọ́ pé òun àlówó táàkùn ẹ̀ bá ti lówó kó bẹ́ẹ̀ lọ́run kó ṣe láláàánú òun kéèkì làbáká bàbá wàláhì ti lówó torí àgbóyè tí yín wà ní táwọn oníṣúní máa ń pè ní maharifa yẹn ẹ̀gbọ́n mi ò mọ̀ wàláhì àwọn ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ni àwọn àgbèjì yín bẹ́ẹ̀ni ẹlòdókù bàbá ní ìgbọ́dọ̀ parí apá kan ká dá apá kan sí Shakir ẹ̀yà máa sunkún ẹjọ́ sun ẹkùn ayọ̀ ló sun ẹgbẹ́ kò sọ̀rọ̀ kan sunkún ni ìsìláàmù ní kéèyàn máa fòmí lè máa bọ́ lójú yàn nítorí pé wọ́n ní àròkàn ní mẹ́kún àsun dáwà Shakir máa sun sábà máa sùn tí ó dá sọ́lọ́ àmọ́ ìdùnnú ẹ̀ gbogbo ọ̀làwọ̀lá iyeje tí ń jáde lójú ẹ̀ kó máa jẹ́ kí àti jẹ̀ fáwọn tó bí ẹ̀. náà olórí ẹbí ti wá wọn náà náà gbowó ọpẹ́ wa mo lè ṣe ti bàbá wa Sámínù lẹ́kan Muhammadu Juma ló wá mówó yìí wá sẹ́wọ̀n pé táyé káyìn làwọn yẹn máa ń pa àwọn méjèèjì ó máa jẹ́ pé mo ṣe ti Sámínù mi ṣe ti Juma mi tó bẹ́ẹ̀ o èmi náà mú sílẹ̀ kan látọ̀dọ̀ ẹ ó bàbá wa Ọlọ́run tó sì táwọn náà fẹ́ fi dúpẹ́ fọlọ́run ó ti débi èmi náà fi 1,000 kún. Muhammad Samin. Ọpẹ́ la yẹn dùn iná olórí ọ̀hún mo ti gba tí mo bá dùn Samin lẹ́kọ̀ọ́ tí jímọ̀ mo fẹ́ tí mo jímọ̀ àríwá gbowó ni mo fẹ́ gbà yìí wà nígbà fáwọn owó lẹ́ẹ̀kan mo ní owó bàbá Muhammad Samin òun ni mo fẹ́ gbà so Muhammad Juma Ọlọ́run tó sìn àyíká buwó Badagry division ìgbà ni bàbá ti fi ń gbowó kí ni káníkà yìí fi bù ẹ̀yẹ béèrè drọ́ọ̀mù kéré ẹ̀kọ́ rà ní drọ́ọ̀mù báwo àtà fún bàbá ó dáa pléènì làwọn máa fi wù tréènì tó fi kágó pléènì òun làwọn máa fi wù Ọlọ́run ẹ̀ṣà míì bàbá wà láì ìtàlá ìsúnmọ́bí láì àkàrùn láti jẹta ní ìfi ẹnu kọ̀ọ̀kan kéèyàn máa gbàwẹ̀ níjọ́ ọdún àgbàwọ̀ọ́dún ẹ̀ ní sábà pé màá rúbá àti ní mọ̀kì rúhù fìdí wà láàkè sábà kan tí amen àti ìṣiṣẹ́ bọ̀ wá sí orí kankan pẹ̀lú màmá mi ìyá ń sọ̀rọ̀ ọjọ́ kan mo ti sọ láàárọ̀ yìí tó bá sáré ìjẹ́ pé òun gbàdúrà kan náà yóò dá fún yọ tálẹ́ láti gbàgbé oṣù kan torí tiẹ̀ gbàgbé oṣù mẹ́ta torí ẹ̀ kí á sì rí náà táwọn èèyàn ń tẹnu bọ́lẹ̀ wọ́n sọ dépò pé àṣẹ owó kò sí iṣẹ́ owó níbì kan kùránì ní fásitì wà nílé ìyá di màdáàmù tùkù lè ṣe yìí wà nílé yìí àwọn tó nílé àṣírí owó ni Shakir adé òṣèṣẹ bẹ̀rẹ̀ ni kò ní tán àbákalá ilaha illallah tí bàbá mi wọ́n dùn àtẹ́lẹ̀ ló dà bàbá tó bí Shakir owó ọpẹ́ fún ọ̀là ń gbà yẹn ó ti mélòó bàbá tó bí sàmàn wá yá àdí àwọn ọlọ́run kò sí tíṣà èyí tẹ́ pé tíṣà wọ́n ebi ń ka yín lọ́wọ́ báyìí wọ́n sanwó yín èyí tó wá bù ú ebi ò lè pa yín láyéláyé wọ́n lá pé àṣírí tó wà lára owó níná ni bẹ́ẹ̀ ṣe ń fi dùnú nà ọlọ́wà gbogbo kété ẹ̀kọ́ yẹn wà láyé ànẹ́bí ó gbà káàkiri báàgì bàbá wọlá Mustapha wọlá bàbá tó bí wa tí pàápàá Muhammad Samin Ìṣọ̀lá wọlá iye sàlàwátù ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wọlá tàkàbùbáàtì ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wọlá pé Shakir dùnú ti yẹ omi yẹ jẹ́ pọ́lọ́gbọ́ ẹ̀ tẹ́yìn náà bá dùnú Ọlọ́run ó ṣe Salatul Fatih. yóò ṣe mo sọ mu ni o ẹ má wò ni o ọmọdé lè mi o ẹnu ọtó kọ̀ọ̀kan ẹnu bàbá arúgbó ni mo fi ń sọ
torí pé agbára àtàṣẹ òkùnkùn ló wà ọlọ́run dẹ̀ ní jẹ́ ó bàjẹ́ ẹ̀báka la ilaha illallah. sáà bàbá bàbá Muhammadu Juma dúpẹ́ àti tọ́jú ẹni tí ẹlẹ́wọ̀n yẹn ní òkùnkùn wà kò yí tọ́ tọ́ bá parí ẹ wá bá mi wọ́n ta yóò tọ́. bàbá tó jẹ́ kí gbogbo wa sórí rẹ̀ nìyẹn. Muhammadu Samin ó ti jẹ́ kan fún tó ó gbà fún ó sàlámà kìyàtà wọ́n ti dá lásọ̀dọ̀ ẹ̀. bàbá náà wá kọjá àyè lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó fi kú mí ìgbọ́jà wọn. wọ́n ní tó ń bẹ ọlọ́run abaka la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. wọ́n ti mélòó 12-4 táwọn yẹn ìfowó wà wọ́n jókòó. صلاة الفاتح اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لمن سبق نادر بالحق بالحق والآتي إلى صراطك المستقيم وعلى آله حق قدره والمقدار العظيم ما شاء أما بداكم أما أفهم الراندو أما أقول دورو جوكوي كي àwọn tọ́lọ̀ kó agbára àtàṣelé lọ́wọ́ kó wọ́n máa wí kankan sí àtúnfẹ́ bá wọn kí wọ́n bá bẹ lọ́hùn ìgbàláàyè àrísìkí bó ti wá mú àrísìkí náà tó bá wa fẹsẹ̀ ràn Muhammadu Shakir lọ́rùn bá wa fi rọ̀ lọ́rùn kúránì bá tó sọ̀rọ̀ ó ní nà alákẹ̀bí ọ̀rọ̀ tún illa al-khashi'in ọlọ́mọ sábà fi rọ lọ́rùn àti gbogbo wa náà lápapọ̀ òkòkò là ń lọ ẹ bá bẹ lọ́rùn fún ọmọ yín fẹ́gbọ́n yín fábúrò yín fọmọkéwò yín èyí tó ń ṣe lénìí kí ṣe ní kó jẹ́ nínú orí ẹ̀ akramakum al-karim. bàbá lóko kó ìlàhí ọ̀hún. بالعافية ورزق دوما وسيله لأكبر بها Olúwa lómi afárá bàbá lóko kò láfárá ṣàlékún àlàáfíà fún. الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Kids, come here. Hey, my boy. I want to say my grandma. I go this way. So you allow daddy and اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا وحبيبنا ووسيلتنا محمد بن عبد الله الفاتح لما أغلق والخاتم لما سبق ناظر الحق بالحق والعادي الى صراطك المستقيم وعلى اله حق قدره ومقداره العظيم. gbogbo alápapọ̀ nítorí àkókò àti ọ̀nà tí ó tún pọ̀ gbogbo alápapọ̀ tí a ń bẹ níkàlẹ̀ ẹgbẹ́ ṣe hámílẹ̀ mẹ́ta. àmín àmín ya Allah. lọ́nà àgbàlagbà ohun tí ń jẹ́ àmì òun lọ́gá àdúrà òun náà ni pé Allahumma stajib du'ana gbogbo tí àwọn àgbàlagbà tí ń wí látàárọ̀ ọlọ́dà kò bá àṣẹ mọ́kọ́ bá kò bá fi lù ú. àwọn kí ọlọ́run látara yìí tí ọlọ́run ṣe yìí agbára òràn ọgbọ́n òràn iṣẹ́ òsì rán àwọn àgbà ló kókò àwọn nígbà máa ṣe tafsiru lílá fi tọ́wá débi falyabudu rabba hazal bayt. abájíbí yà bá mọ dúró ọlọ́run òfin kankan ròyìn ara rẹ̀ kò fi ọlá ròyìn ara rẹ̀ ọlọ́run àti tẹ bá fẹ́ sí yẹn o bàbá onílé yìí rọ́pò ha gàdìbẹ́ẹ̀t. abájíjọ́ náà pé gbogbo ẹjọ́ ọ̀hún náà bá wá sí orin tó kọ́lé fún ajẹ́pọ́lọ̀ ń fi sínú sáfù tiẹ̀ náà ni. bátìrì kìíní ti travel. nítorí ẹ̀ gbogbo alápapọ̀ ẹ bá pariwo ọlọ́run ẹ̀ kan náà tó Allahu Akbar. títóbi ọlọ́run ọba tó jẹ́ pé òun nìkan náà ló lè ṣe èyí tí ó ṣe tó lè ṣerú ẹ̀. ìkẹ́ àti ìjẹ́kọ́ bàbá àdébọ̀ Muhammad látara tànàbí gbogbo àwọn ẹni ọlọ́pọ̀lọpọ̀ akẹ́wà
gbogbo afọ àwọn akọlọpàá sàlẹkùn dáadáa fún wa abali arúgbó àlékún ẹ̀mí gígùn àlékún àláfíà akọlọpàá ṣe fún wa baba muhammadu sami abdulsalam ọlọpàá kẹwa baba muhammadu juma alibabu ọlọpàá kẹwa gbogbo àwọn ẹgbẹ́ wọn ti bẹ níwájú wọn tó fi wá tóra bá tó ìṣòro láìpẹ́ yìí lọ́dọ̀kùnbà ọmọ ọ̀kọ̀kẹ́ ìyá tó bí afọ àwọn aṣàkùrùdí ọlọpàá kẹwa ìyá tó bí ìyá Khadija ọlọpàá kẹwa gbogbo ọ̀nà tí kálukú gbà ló kúrò ọlọpàá kẹ ogun lápapọ̀ àwọn fìtì àwọn tí ó lọ tí a ti kí a fi kíkàlẹ̀ àwọn àgbàlagbà akí baba al-Mufti Sheikh Ismail Abdulsalam ọba tí ó ṣe yín ní àgbáre ọlọ́mọ nípa dáadáa náà jẹ́ ẹ̀kọ́ wa jẹ̀pẹ́ Sheikh Abdulwasi Abdulsalam al-Imam ọlọ́pàá abọ́ àmìrà òkè afọ́ àjábíọ̀ baba láti abúlé àgọ́ baba wa Sheikh Fawzi baba imam in absentia ayé retí wọn ọ̀pẹ́ máa ń bọ̀ ọ̀gá gbogbo àṣẹ baba imam pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìlú náà dákun má jò dàrúbọ ọlọ́wọ́ ó kí baba abadógun ọ̀fẹ́ baba kábíyèsí kí ó kí ẹgbẹ́ baba ó wá kí baba olórí ẹbí baba nẹ́rìmà ó ti kí wọn ọba tó ṣe ní olóríire ẹlòmíì ọlọ́wọ́ sórí fòkò wá nímọ̀ kórè òun ni àmọ́ ní gbangba ní kọ̀rọ̀ ẹgbà pé gbogbo tọ́lọ̀ ń ṣe kódà kó ṣe tàwọn nìkan gbogbo tẹ́ bá ti tó bá ti jẹ́ nǹkan yín ẹgbà kórè yín ni orí náà ọlọ́wọ́ ní jó bàjẹ́ àwọn bá ti parí ọ̀rọ̀ àánú àtọ̀dọ̀ ọlọ́run kọ́lọ̀ kó fi sí wọn lẹ́mìí àánú àtọ̀dọ̀ ọlọ́run kọ́lọ̀ kó ránṣẹ́ sí yín wọ́n ní gbogbo tí yẹn fi ṣe lórí ẹbí ọlọ́run ti pè fún yín síwà sùúrù ìmọ̀ ìdásọ̀rọ̀ ìtọ́wákùlà àṣírí àkọlọ́ bá bò ó wá kí bàbá wa Imam General ẹni mo fi kíkí wọn sẹ́yìn ó nídìí bí a bá wo gbogbo araka tí wọ́n fi ń sọ̀rọ̀ látàárọ̀ bí a bá wo inú wọn ẹ̀rí pé tẹ̀lé tínú ẹ̀ dùn délẹ̀ ni. bẹ́ẹ̀ ló ní bá gba máìkì ọ̀tọ̀ ni tó máa wí lẹ́nu ọ̀tọ̀ ni tó wà nínú bẹ́ẹ̀ sì náà pé a gbé al-alu aktop min al-kalam action speak louder than voice. ìṣesí abadaba wo arígbébi tí ọ̀rọ̀ náà tí inú wọn dùn dé ọba tí ó gbé kalẹ̀ bẹ́ẹ̀ ní ọdún tí a ṣe yìí mo lè ní ọdún yìí òun nínú tèmi dúdú jù torí bí a bá wọlé yẹn tá a bá gbára èèyàn yé àwọn náà wá ní kí n gbọ́ ẹ̀kọ́ wá àtọ̀ àti pọ̀ àti gbàgbọ́ ọlọ́ọ̀ ní kí n gbọ́ yé àìní gbọ́ yé mọ́ ọlọ́ọ̀ ní jó ṣẹlẹ̀ bàbá Imam General ọlọ́ọ̀ wọlé bàbá tó bí yín wọlé àyà tó bí yín wọlé àfà tó kọ́ yín ibi tẹ́ lọ gbogbo ẹni tí máa ń dání lọ́nà àbúrò ọlọ́ọ̀ ní dání kẹta sí fún yín ọba tó fi yín ṣe múrṣídù fún afá Shakirudeen ẹ ti parí ọ̀rọ̀ tó bá tẹ́lẹ̀ omi ní tó bá wọlé apá tábà sọ àbí yóò máa dùn fún ọkùnrin tẹ́tí bá wọn sọ ní kọ̀rọ̀ kó lè wá ilẹ̀ tó wá sọ lọ́wọ́ pé kọ́lọ̀ bá fi ẹ̀sìn rọ̀ wọ́n lọ́rùn ọlọ́run wọlé abẹ́ bàbá àgbàlógógó ọ̀hún fi kankan òròyìn bàbá wa nípa bójú kọjá kan méjì ẹlẹ́sìn ni náwónáwó ni bàbá sọ́jọ́ kan pé nígbà táwọn fẹ́ ṣe tẹ́kínì ní 1993 ní sẹ̀lẹ́nẹ̀ẹ́sà pé bàbá wa nígbà gbowó yìí àwọn náà lọ dúró tó lọ gba tírélà sìmẹ́ǹtì táwọn fi ṣe táwọn lò àwọn náà lọ gbà wá pé ẹsẹ̀ àwọn sanwó ètò bá yá. ẹ̀sìn ní owó wọn kọ́ náà fi fún wọn lóyè làwọn UFC fi fún wọn lóyè ní 1989. ẹ̀sìn ní ọba tọ́lọ́ wọlé àwọn afáwà Shakirudeen gbogbo ń tẹ́tọ̀rọ̀ fún wọn kọ́ lọ́ba àgbà. ọwọ́ àfihàn náà kí gbogbo wa ẹni àdúrà la fẹ́ ṣe. bí a bá wo tọ́lọ̀ ń ṣe yìí ẹni bá lójú tó bá mọ tí mo sọ yìí tó bá mọ tẹ́ńtà búlọ́ọ̀kù tẹ́ńtà yẹ̀pẹ̀ ló mọ̀ pé tó ń síbí ló mọ̀ pé oore ni. olóṣèlú mi tó bá kọ́ ilé yìí ayé òní ẹ lọ wádìí rẹ̀ gbogbo ló ti rí kátó wá lẹ́ni tẹ́ pé kì í ṣe olóṣèlú. èyí ó máa gbọ́ oore ọlọ́run tó parí pátápátá òun lọ́lọ́run ṣe àwọn Shakirudeen ṣọgbọ́n yín ni ṣagbára yín ni gbogbo ṣẹ́tẹ̀ bá ń ṣe àwọn kan lẹ bá mẹ́ àwọn kan ló mú yín débẹ̀ àwọn kan ló fọ̀nà ẹ̀rẹ̀ yìí ó wá súnmọ́ káwọn má ti dúró ní ìgbésẹ̀ inú ayé eléyìí sì kọ́lá àkọ́kọ́ kò sì ní jókòó kí wọ́n lẹ wá ṣe fọ́lọ́ àmọ́rọ̀ méjì lè lókọ̀ sáré sọ lábẹ́ rẹ̀ ẹ bá ṣe lọ wájú ẹ máa wẹ̀ yìí bọ́ọ̀lù ẹ̀dá bá ní báyìí bọ́ọ̀lù bá ní kẹ̀dá máa rí jẹ ẹ̀dá ò ní mọ ọ̀rẹ́ kò ní mọ̀ta ẹ̀ gbọ́dọ̀ tóbi bọ́ọ̀lù bá ní kíyàn lówó lọ tó bá ti rí chéjì bóyá kíyàn bá rí 10 million lẹ́yìn ọ̀tá tó jẹ́ kó ti yọ̀bọ tó fẹ́ pa lánàá tẹ́lẹ̀ òun náà sáré sọ̀rọ̀ ẹ̀dọ̀ ẹ́.
òun ni ìmáàmù Zarudi àfáwà Ahmadu Zarudi ó ní in qala mali fala hillun yusahibuni aw zada mali fa kullu an-nasi a'lani. ó ní ẹ̀rí in qala mali ẹ ti ń lo ayé ti pẹ́ ẹ̀dínkọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ wọ̀mọ̀rẹ́ ìmọ̀rẹ́ nẹ́bí yìí sí ẹ̀yin lẹ́wà dẹ́jẹ́ pé gbogbo kálukọ́ ní ọmọ wa ní ẹbí wa ní kí ló ṣe lánàá tẹ́lẹ̀ tẹ́ ẹ̀jẹ̀ bí owó bá ti wá dé àbí kí yẹn wá lajú kalẹ̀ tó yóò ní mọ̀ ọ̀rẹ́ bí yóò ní mọ̀ ọ̀tá. wàkàmọ́ àdúgbò ilẹ̀ ajílẹ̀ máa lè sọ ààbò. kámi àdúgbò mélòó ọ̀tá lẹ́gbẹ́ tó bá dé kọ̀rọ̀ èrò kọ́lọ̀ pàṣákìrù yóò máa rò bó bá dé kọ̀rọ̀ èrò kó ṣubú yóò máa rò bó tó bá déwájú yìí tó dé owó tẹ́ fún sọ àbàní yóò máa bá yín ṣọ̀rẹ́ yóò máa bá yín ṣe tí ò da ibẹ̀ ni ó gbọdọ̀ tó wá fura. wákàmù sọ̀díìkì àjìdìl máàlì àdáni mélòó ọ̀rẹ́ náà sí ọ̀rẹ́ lòun náà o àgùnbà sọ̀rẹ́ náà ni kí láǹfààní olówó tá à ń bá ṣe náà jẹ́ lára rẹ̀ àfi olówó ló gbọdọ̀ sọ́ra jù òun lẹ́fìdí pé àwọn tí máa ń sáré tó bá lọ́dọ̀ àfáàní olódò oníṣègùn ni àwọn tó bá ń bẹ̀ tí wọ́n máa tó bá bá ẹni tó ti da fún ni tó lẹ́ni tí ò ti da fún kò sápadà sí abúlé kó padà da fún lọ. àmẹ́ni tó ti da fún ẹni tó ti ń jẹ ẹran tó ti ń jẹ ẹran tó ń jẹ ẹja tó ń jẹ kọ̀kọ̀tọ̀ òun yóò máa sáré pé báwo lòun ṣe ní ṣubú. afọ Ṣakirudeen ọlọ́run máa wọlé àǹkankan wọlé bàbá tó bí yín wọlé bàbá tó bí yín gbogbo bí tẹ́tí dé ọlọ́run ní dáyé padà sẹ́yìn. ẹ̀yin ẹ̀ máa yá nǹkan báyìí lẹ fẹ́ ṣe nǹkan báyìí ló mú yín torí pé ọlọ́dún kò yára pé nǹkan mẹ́wàá tí ó máa mú yín wa huwa sharrun lakum. هذا أن تحبوا شيئا وهو شر لكم وهذا أن تكرهوا شيئا وهو خير لكم ولو يعلم ọlọ́run nígbà míì nǹkan tó máa wù yín pé ọlọ́run fẹ́ débi ọlọ́run sọ pé ẹ bá débẹ̀ okùnfà aburú ni gbogbo tí ó ṣàbúrú fún yín ọlọ́run ní pé yín débẹ̀. oníwà pọ̀ lọ́dọ̀ ọlọ́run tẹ́yìn gan ò lè ro kan a máa ń pè é chairman nǹkan tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó ju bẹ́ẹ̀ ohun tẹ́lẹ̀ ó ṣàbàyí bí ọlọ́run ni pé ohun tọ́lọ́run ó gbé fún yín tẹ́ ẹ fi ẹ̀mí gúngún lò tẹ́ ẹ̀ ní kanjúkú ọlọ́run wọlé abínú wá ṣe ń dùn kọ́lọ̀ bá a ṣe fún yín alibarikọla gbólóhùn la ilaha illallah kọ́lọ̀ bá a fi yín sínú alikọ́ọ̀lì ní kó má fi yín sínú akẹfẹ́rẹ́ dábàlọ́wọ́ náà Qur'an ìdílé ti sọ̀rọ̀ pé èèyàn kò sọ̀rọ̀ wọn dáadáa walakinna aksarahum la ya'lamun walakinna aksarahum la yashkurun walakinna aksarahum àwọn ọ̀pọ̀ èèyàn àwọn tó náà ń sọ̀rọ̀ àwọn kọ̀lé wa qalilun minhum shakirin ọdún sunna tó min al-awwalin wa qalilun min al-akhirin ọlọ́run bá fi sínú àwọn ẹ̀sẹ̀ yẹn alibarikọla gbólóhùn la ilaha illallah ọlọ́run wa wọlé abẹ́tòrí ṣe ń tò lẹ́nu mo fi tọrọ sínú ìlú mọ̀rẹ́ kò má jù ú bàjẹ́ wọlé abẹ́tòrí ṣe ń tò lẹ́nu àbáwá ẹni bí yàrá bá ń sọ̀rọ̀ bí yàrá bá ti gbá máìkì mú láàbá tó bá ń sọ̀rọ̀ gbogbo tó bá sọ tó bá jẹ́ pàfà tí ò dàgbà mí pọ̀ wà láyé àṣẹ ti mú àwọn ìmáàmù àdó sọ lẹ́ẹ̀kan pé àdúgbò táwa yìí yóò padà dé ẹ́stéètì táwa kọ́ sí pé Abdulsalam estate lábẹ́ ọba aláwùn torí ẹ̀yin tẹ pọ̀jù bẹ́ẹ̀ tí tẹ ti wá kọ́ yìí lẹ́sìn àdúgbò táwa yìí ilẹ̀ pọ̀ lẹ́yìn ilẹ̀ yìí pọ̀ lẹ́yìn ohun tí ó wù jáde ń bẹ̀ ọlọ́run tó jẹ́ tó dùdú lè lọ àwọn abẹ́ ọlọ́run gbogbo láyé yìí gbogbo ẹ̀ tí ọtí yìí tẹ ṣe ìyàfi bí ọlọ́run gbogbo ẹ̀ tóun náà gbalẹ̀ kalẹ̀ tí ó ti rí bí ó sì ṣe wọn láti yín tọ́lọ́run ọba ṣe èyí tẹ́yìn náà ò lè mọ bí tọ́lọ́run ti ṣe bọ́ba tó ṣe láfi bẹ̀ kọ́lọ́ bá kálukú náà ṣe tiẹ̀ alùpàtàkọ́lá tó ń ga ìlànà ìlọ́wọ́ ẹ náà kò ní bínú ẹ bá mi dìde nílẹ̀ kẹ bá fẹsẹ̀ kalẹ̀ yọ bàtà lẹ́sẹ̀ kẹ fẹsẹ̀ kalẹ̀ fọlọ̀ ẹ fẹsẹ̀ kalẹ̀ fọlọ̀ ẹ kó fún mi kalẹ̀ sórí iṣẹ́ àkẹtẹ́wọ́ báyìí ẹ̀yà kọ̀ ẹ náà kó gbogbo abiyama àníyàn ní kẹ́yìn máa dà gbogbo abiyama láyé bá mi lọ́wọ́ sí wọn ọ̀rọ̀ kan ní àbá ti sọ wàláhì tí àbá ti gbọ́rọ̀ tí àbá ìmọ̀mọ̀ àdó sọ ọ̀rọ̀ ti parí síbẹ̀ wọ́n àti ti parí síbẹ̀ nínú ẹbí ẹnìkan ló kọ́kọ́ ga o ọlọ́run wa mẹ́ni tí ó kọ́kọ́ ga wallahu ya'lamul mustaqdimina minkum ọlọ́run lè mọ ọmọ tó jẹ́ pé wọ́n bí ní ẹ lọ́wọ́ báyìí yóò wá lóhùn ní ó gbé wọ̀dì tẹ́ bá ti wá pa ọ̀pọ̀ pa ògbólé nílẹ̀ pa ó ṣẹlẹ̀ sáwọn àdúgbò àwọn ọ̀rẹ́ wa kan òun ló gbólé wọn gbogbo ẹbí wọn wá pawọ́ pọ̀ pàdé ó ti kúrò lògùn wọn ti wọ̀ ní ọ́n ti yà lọ́wọ́ báyìí. Abá Ṣakirudeen ẹ̀rí tẹ́lú.
ẹyọ kan tẹ̀lé fa ìfẹ́ ọlọ́run ní pé kéwù tí bàbá ló kú pọ̀ ìmọ̀ kú ọ̀la èyí máa dà ní ọ̀dẹ̀ bá fẹ́ ọgbà bíi àwọn àjọ wa pawọ́ pọ̀ àjọ ká Alam Nashra ọlọ́run fi ṣe dáadáa fún ẹ̀bà Muhammad ẹ̀ tí ní kankan o ẹ̀ tí ní kankan ọlọ́run wọlé àtọkọ̀tọkọ̀ tí mo fi ṣe àdápadà dáadáa bẹ́ẹ̀ kọ́ ló ṣe fún gbogbo wa ní. Kí wọ́n ti tọrọ fún yín gbogbo ọmọ ìyá àná bàbá mi kọ́ ló ṣe fún gbogbo wa. Ẹ̀yẹ máa dà ẹ̀yẹ bá ẹ̀yẹ bá kí Alam Nashra àníyàn ní kẹ́yìn máa dà. Bismillahir Rahmanir Rahim. Alam Nashra laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak. Bismillahir Rahmanir Rahim. Wọ́n náà máa dà níyàn tọrọ sí ẹ̀ náà. اللهم يا مرفع السماوات بالسوائد بلا عمد ويا بسط الأرضين بلا أركان ويا خالق الخلائق أجمعين بلا هوان اللهم عليك أعداءك وأسادك كلهم كما أنك عاد الهدى والصمود فما أبقى فبعدت من ظلم الظالمين وجور الجاهلين وبغي الباغين وعسد العاسدين ومكر الماكرين يا الله يا الله يا الله يا قادر على كل شيء اللهم عندك مسلمك السريحة اللهم عندك مسلمك السريحة يا الله يا قادر يا منتقم والله عزيز ذو انتقام أعوذ بالله من عمي ومن فقر ومن جزام وبرز هكذا شلل هب لي بنين بنات أنت في كرم وسد سلامة في جسم بلا ملل مقت عداك بجوع أنت مبتكم وبالصداع ودوه ثم بالدمل سلم عبيدك منعم يا سلام ولا سلم عبيدك من جوع ومن ثقل ومن جنون ودوه أكذا فشل قهر مزادا لنا وقعودهم بالورم خوفه يا ربنا نكسه بالعلن كن لي وليا نصيرا أنت حافظنا وسن خواتمنا منا وبالفضل حي قيوم فعي كل عركتنا كذلك أرواحنا بالعلم والهبل ليس الشبيه لرب العرش ذو هبل وأنت ملجأنا قصدا وفي العمل عليك تبلن في سر وفي العلن وفي السراء والضراء يا وفي الوجل يا الله يا الله يا الله يا هادي ضمن رضاك لنا منا بلا عدل صل وسلم على خير البرية من هو الرحمة العظمى بذا العدل ولا حول ولا قوة إفرا يوابو وادواني أما موا أبوداني من أبوداني أتونيكي يمونكا Exact bulan ni, mumpo baba balógun gbogbo ẹgbẹ́ fẹ́ sanwó àdúrà ọwọ́ wọn fẹ́ kẹ́ fi sí gbogbo ẹgbẹ́ fẹ́ sanwó àdúrà. Soja. Ẹ̀rọ kò ṣe tí wọ́n sáré rán mi yìí. Bàbá Nímà ọmọ owó wa wọ́n ní ẹni bá mọ lóró gbogbo ẹbí ṣùgbọ́n yóò wọ́n pé nǹkan ṣe. Àwọn tọrọ wọ́n ní àwọn bí ọlọ́run ní gbogbo ẹbí náà àfẹ́ kíkanjú àfẹ́ mọ́. Ẹni tó bá kúnú ẹbí náà ọlọ́run tó ti wọ 120 káwá láti ló pa. Àwọn àfikún wọ́n ní gbogbo ẹni tó bá padà wá di olórí ẹbí náà. Torí bí a bá mọ lóró bí bàbá olórí ẹbí nìkan ní bá wà láyé ní kódà kó ṣe pààrọ̀ ni wọ́n débí. Bí wọ́n bá wá débi bí kankan bá tẹ̀ lẹ́sẹ̀ lẹ́gbẹ́ mú wọn ẹ kì í ẹ lé bàbá òfin hàn máa lólórí ẹbí kan bí kan kálukú sí mi ẹ̀ lọ. Onítọ̀kùn ló wá lọ yìí gbogbo ẹni tó bá wá débi ọlọ́run bí ọlọ́run
ẹni tó ń léwu káyà tí ó kẹ́yìn táyé ó bẹ̀rù tó máa bẹ̀rù ẹ̀ bá wa lára oníkọ́lọ̀ bá wa dé dé. yóò sì bá a gba gbogbo ẹ̀tọ́ ẹbí yẹn jáde. ẹni tọ́lọ́ wọn sì fún lẹ́tọ̀ ẹbí náà gbà tí ó fún gbà oníkọ́lọ̀ bá wá wa pé dé ká dé. lè ṣe bó ti tó àti bó ti tí ó máa ṣe jù wọ́n lọ. ẹni tó rí fi bá nìkan nílọ tẹ́ bá ètò ẹbí tó á ọlọ́wọ́ jẹ kó rí gbà tó bá tún bá rí gbà ló jẹ kó náà wá gbé fẹ́ bí tó kíkà ní gbogbo ẹbí oníkọ́lọ̀ bá wa gbé dé bẹ́ẹ̀ orí ìtaṣe yìí náà tẹ́ iná làákà iná àti iná ọlọ́run tó fi ṣe ìjọ tó pé ìjọ tó ń tà lẹ́bi tán àwọn kan máa nípa ẹbí wọn tán ẹni tó ń ṣe náà ló lọ yìí àwọn ọmọ kó ń kù síbi kan ìjọ tó sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ti rà lẹ́bi iná àti iná ẹni sáyẹn sọ lè jẹ́ tó láṣẹ kan ni ó wá ní fasọ́ọ̀lù lè rọ́ọ̀pì kà wá ní ha ọlọ́wọ́ náà yẹ adájú pálọ̀ yàrá yìí mo ti sẹ́yìn mo ti ní bí orí ẹran mẹ́rin àti àyàpá ti ṣe náà wò sọ́tọ̀ láti la fẹ́ ṣe lórí àsọ̀láàtù àdúrà àfihàn náà bí ọlọ́run ẹni tí ó débẹ̀ gbogbo àwọn tó rò kó ti tán fún ẹbí ọlọ́dà kò jẹ́ ká mọ̀ pé nǹkan tún kùnú ẹbí náà bó tilẹ̀ wù kí màá ló da tó ẹbí ṣùáìmù ẹbí ìrókò ṣúbàtà ọlọ́dà kò má jù ú wálẹ̀ láéláé bó tilẹ̀ wù kí màá ló ga tó òkè lókè ní kẹ́bí yóò máa wà òkè lókè ní kó máa wà iná àti iná lájọ padà ṣe gbogbo ẹ bá wa sọ pé kò lè bí náà kù tó gbà àlẹ àbùtárù tọ́lọ̀ ń lò fáwọn ọ̀tá nẹ́bí kọ́lọ̀ fà á dùn fún wa. ọ̀là bisimilahi rahman rahim inna àtẹ̀yìnà kàlùkàwùzà fasọ́ndẹ̀ rọ́bìkà wọlé ar inna sàmì. alábìrin lọ́rọ̀ mi yẹn tẹ́ bá ti sọ̀rọ̀ wọn ni àwọn àbọ̀wò máa ṣe ìjókòó lábẹ́ asalaamu alaykum. ẹ sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ. ọ̀rọ̀ bá mufti là ń lọ wọ́n lákọ̀ọ́kọ́ baba muhammadu sáàbì ẹ bá abẹ́ lọ́rùn fún ọjọ́ tí ń lọ púpọ̀ ni àmọ́ kò dìgbà tá a bá lo gbogbo alẹ́ bí káàdùn àwọn tó gbà torí àwọn tó bí wa ẹni àṣẹ ni wọ́n jòjúmọ́ làwọn náà sì ń tọ kùránì táṣẹ ti sodo sẹ́nu àbá mi tó lè ṣe tìláwà lẹ́nu kàkọ́ sí gbogbo ọmọ lẹ́yìn oníkàlùkù náà lórí tìláwà kẹ́ bá wà mọ́ṣáláṣí o gbogbo agbára àtàṣẹ tí bàbá olùkókò pọ̀ sí lára ẹ bá bẹ lọ́rùn fún méjì ni bó ti wà yìí ayé ń sọ kò wá síbi tó lè sá sí tó lè gọ́ sí tó lè sàfáyé ẹ gbọ́ àmọ́ ọba tó mọ ní sọ́gbà ayé lọ kó máa fojú ọba tí ò ní sùn nígbà kan kó máa fi ọmọ ilé fún wa o. ìkejì wọn ló ṣògùn owó ṣé kìí ṣe tó ń tọ́ ilé olòṣì tó ń kọ́ kiri lásán kọ́ra wọn ó sì ń dodidi bàbá wàlá ìdàlá wọn akẹ́kẹ́ bá wa bẹ lọ́hùn owó tó ń tẹ̀ mọ́ òun ni kọ́lọ́hùn tí ó ní wàlá yìí tẹ́ bàbá yìí ṣe púpọ̀ lọ́rẹ̀ ọ̀ bàbá balógun yìí wàlá ìdàlá ìsúnmọ́bìlá ẹ bá àdúrà méjèèjì yẹn kọ́lọ́hùn máa pa fún wa báyìí bàbá torí ẹ̀ mọ̀ yẹn sọ̀rọ̀ bàbá balógun. a máa débẹ̀ ẹ̀ má wọrí. tó bá ti ń wò pé kó da fún. ọmọ ẹ̀ àìmọ̀ yìí bàbá tọ́lọ̀ ń ṣe lọ́ta wọn ó fọ́rúkọ bẹ́ẹ̀ nìkan láti ti bá ti dárúkọ ẹ̀ mọ̀ ìyá gangan lọ́lọ́run ṣe lọ́ta wọ́n ti dákúrò lé báyìí ilé ti dáwóró bàbá. tó yẹ pé kò ní fi ẹ́ lọ́rùn sílẹ̀ pé o gbọ́dọ̀ wá ṣe. bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ wá ṣe nǹkan pa láì aláàbí ọ̀rẹ́ ni wọ́n. àdúrà wọn. special ni èmi tí mo fẹ́ ṣe rèé àná àwọn ọmọ bẹ́ẹ̀ ni gbogbo tí bàbá tó ń sọ tiẹ̀ èmi náà wá fi ti bá lóko kú bàbá ẹ bá mi bẹ náà fọmọ yìí kó má sùn àwa yìí ló gbóyin o bí wọn bá lóhun jọ tó wọn sọ káwọn ya wèrè lábẹ́ àdó kùránì náà la gbé àwọn gbogbo àwọn tó pe àwọn lẹ́sẹ̀ báyìí tó wá ṣe tó àfúnmi kì í ṣe torí kọ̀ọ̀kan wá gbé kùránì pé kò ní dá fún yàrá ya yìí ẹ̀yìn ìbọn káwò tó bá dún bí bàbá lóko kò sọ wọn náà kò ní sí lọ́mọ àbí bẹ́ẹ̀ kọ́ ni èmi náà ti sọ lábẹ́ àdó wọn yìí kò dùn gbogbo àwọn ọ̀tá ló padà wá sùn dáadáa àkàrà kò bẹ̀rẹ̀ kẹ́yìn ẹ bá bẹ̀ lọ́wọ́ àti wí ààlọ́kọ̀ọ́lá. ọmọ àmọ́ àfíìsù o bí o bá ti mu àwọn tí mọ̀ pé kò ní mu gbogbo wa bọ́ o bá ti wá mu kọ́lẹ̀ máa gòkè bó bá ti ń gòkè kó ràn gbogbo wa o. Ya salamu salim jẹ̀mí ìṣòro Hajimale Silami Sheri Zakaria Biyaruwe. Allah ya salamu salim Allah bin jamili suri Allah Hajimale Silami Sheri Zakaria Biyaruwe.
ṣoríire ìyàwó ìṣoríire Sàmínú ṣoríire Ọlọ́run tó sì ṣoríire Sàbálímọ́tì ṣoríire ẹbí Sàhíbù ṣoríire gbogbo ìmọ̀rẹ́ ṣoríire oríire náà kò ní dìbàjẹ́ kó aláàmọ̀ àmọ̀ la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah àfisù jọ̀wọ́ rẹ̀ dákun bá wa ṣọ́ dákun bá wa ṣọ́ ṣebí rẹ̀ ló ní ṣọ́ lọ́dọ̀ dákun bá wa ṣọ́. Tẹ̀gbẹ́ sallallahu alayhi wa sallam. Ẹlẹ́gbẹ̀ẹ́ bá mi yòówù ẹ̀ níbi dáadáa. A kí Ọlọ́run, ọba tí ó tó kí, ọba tó tó kí. Ọlọ́run náà lọ́ba tó tó sìn. Ọlọ́run tó sìn. Ọlọ́run tó yìn. Ọlọ́run kẹ́mi. Ọlọ́run tó kí. Ọlọ́run tó tó kí. Àmà kí Ọlọ́run o. Ìkí àti jẹ fún Muhammad. Ẹjọ́ kó àsàlátù yẹn fún gbogbo bí a ti kó látòkè ọlọ́mọṣàbà fún àbáwọ̀ sí. Àwọn tí wọ́n bí, àwọn tí wọ́n bí, àwọn tí wọ́n bí wa Ọlọ́run bá wa ṣe dára fún wa. Ìké ìgbà àbáríkà ló ń bá dàrú o. Àwọn tí wọ́n tọ́ wa bọ̀ lórí, àwọn tí wọ́n kọ́, àwọn tí wọ́n kọ́, tí wọ́n tọ́ Ọlọ́run bá ṣàjọ máa dá sí. Ilé àdàbà tó ń fi ọkọ̀ máa bàjẹ́. Wọ́n rí àrùn Ọlọ́run jẹ́ àwọn ọ̀pẹ́. Oríire wọn nìyí, ìdùnnú wọn ní àlùbáríkà wọn ní ọlá ìwọ̀n ní ìbàjẹ́. Mo kí o gba àwọn olùlànà níkàlẹ̀ torí àsìkò ni. Ìwọ́n mo jẹ́ àwọn kí ọkọ̀ iṣẹ́ púpọ̀, àpò àdótì, àpò àkíyèsí, aláìkò ní ìbàjẹ́. Ọba tó ní àánú àlùbáríkà Ọlọ́run tó bá wa ṣe dáadáa. Ó kí ọba olókòkò ládàáyẹrí nípa ọba ìgbà Muhammad Ọlọ́run sàrẹ́ fún àánú. Ó kí àwọn ọjà níkàlẹ̀, ó kí àbọ̀ àmìyá, ó kí àbọ̀ àmìyá, ó kí àfọ̀ àmì, ó kí ọba ológun. Ẹ̀kọ́ àdótì, ẹ̀kọ́ ìfẹ́. Allah Akbar. Àgbàdá àwọn kan yóò àgbàdá ọ̀lẹ́ ti dà yóò. Ó dé o. Àwọn àyà. Àdó àwọn àyà máa fi ràn yín lọ́wọ́ o. Ọlọ́run àbá adó tì yín o. Ọlọ́run àbá adó tì yín o. Ó kí àbá lọ́rẹ̀ bí Abdulsalam Badayari. Ọlọ́run bá ṣàlékún àdó ẹ̀. Ọlọ́run bá adó tì yín. Jáma rí bá sí dáadáa. Ọlọ́run Muhammad Rasulullah. Ó kí àwọn aláàjì wa ní kálẹ̀. Ẹni kan kópa ọkọ̀ pẹ̀pẹ̀ tẹ̀ra wọn ni. Aláàjì bàbá wa jẹ́ lóòrùn kí wọn púpọ̀. Ọlọ́run wa kí wọn. Ó kí bàbá jẹ́jẹ́. Ó kí àwọn ẹ̀yà wa alálùbáríkà ibi ẹ̀kú ìdùnnú akó ayọ̀ yìí. Ó kí ẹ̀yìn màámi. Ó kí àwọn ọmọ mi alálùbáríkà. Àwọn ẹ̀yà wa ní màmá. Oríire yìí dèrò lóyìn kò ní bàjẹ́. Gbogbo aládùúgbò tí alábàáṣe ọ̀rọ̀ ti lọ́kàn. Ó kí ayàrí alálùbáríkà alájà àgbẹ̀dẹ̀ náà. Ẹ̀sùn lọ bá sọ yìí. Wọ́n dájú mọ́ máa sọ̀rọ̀ nípa àwọn àrántí. Ó yá kí la sọ ọlọ́run àlùbáríkà sí. Àmín. Ìyá Khadija ọlọ́run kò sáré fún àlùbáríkà. Ọlá Muhammad Rasulullah. Ẹ̀wọ̀n látọ̀dọ̀ ọkọ̀ àti àwọn gbàdí ọkọ̀ ń sunkún. Ó yẹ kí máa ń wà láyé fún ọgbẹ́ lásìkò yìí. Òun náà ní àwọn náà. Ọlọ́run náà tó fi ṣe. Ọlọ́run náà tó fi ṣe òun ló bẹ́ẹ̀ bí àwọn láti ṣe tó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ àwọn ọ̀yá tí wọ́n bá wà sí ní wọ́n máa forí rọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fáwọn tí wọ́n bí. Pé ohun tí ó bá ṣe ọmọ mi láborí ikú tí ó bá pa àkókò pa nípa lè bá ṣe yìí. A rí pé wọ́n fara dí ọ̀pọ̀lọpọ̀ kan fún wa ní ọ̀la ìlàzí. Sọ̀rọ̀ wọn kó bá káwọn kọ̀kẹ́ ọlọ́run kò forí jọ wọn ọ̀la Muhammad Rasulullah. Ọba tí ó dà irú tí ó bá ìjẹ́ lẹ́yìn fún wọn tí ó fi kú wọn tún láti ká ẹ̀rọ wá tán ọlọ́run yóò bá tó tẹ̀yìn náà. Ọlá Muhammad Rasulullah. Wọ́n bọ́ sí ọ̀dọ̀ Mufassir gbogbo ìmọ̀lẹ́yẹ́yá tí ní Togo. Aṣojú ẹbí ni ó ti wà yìí. Àìbẹ̀kọ́ aṣojú ẹbí ni ọmọ mi ni ọlọ́run bá máṣàbà àjò tì.
àti asọ̀rọ̀ láàárọ̀ yìí àti ṣàdúrà àbẹ̀kọ́ lórí ẹbí wa lórí ìkàlẹ̀ náà bó ti ṣe rí àti àwọn àtúnṣe pẹ́pẹ̀pẹ́ àti àkíyèsí torí àwọn tí ríra náà rí wọn nípa kó náà ti mọ bó ti lọ àfihàn tí gbọ́ gbà kí ló tó yẹ ká ṣe tàdúrà ó fi gbà jù báyìí lọ torí jáwọ́ ṣe pé tàdúrà ni à ń ṣàdúrà à ń gbìyànjú à ń ṣe sàárà alálùkùrọ̀ á nìyí wá ohun táwọn bàbá tí wọ́n jogún tí wọ́n fi ilẹ̀ fún wa àbábalógun nígbà tí a wá ní bọ́ọ̀ tí wọ́n ìwọ̀n bá aṣọ ogun tó fi ilẹ̀ ìgbọ́dọ̀ bọ́ọ̀lù ẹ ti ṣe ta ló pín ẹ̀gbọ́ wọn gbé góòlù àbá góòlù nínú ohun tí wọ́n fi góòlù lẹ̀ fún wa o àbá kò sí wọ́dúróòbù tí wọ́n kó síká ẹ̀sáré wo bí ẹ̀sáré túbẹ̀ o ẹ palẹ̀ mọ́ ẹ̀kan tó dé kí wọ́n fi ilẹ̀ fún wa ṣe kó wá tó àbí òtó àgbọ̀ yìí náà ni wọ́n gáìdì tí wọ́n bá báyìí ni o ẹ má bàjẹ́ o ẹ má dàrú o tí wáyé bá bàjẹ́ yìí ẹ má bàjẹ́ táyé bá ń sọnù ẹ má sọnù táyé bá ń burú ẹ má burú tó bá ń dàrú ẹ má dàrú àgbọ̀ yìí náà la gbàgbọ́ wá gbámú ó dùn mọ́ mi pé Ọlọ́run ní kí o ní Kùránì yẹn o sì mọ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ gbogbo ohun tàdúrà ó fi gbà jù báyìí lọ wọ̀n ká mójútó dáadáa o àti mi àti ẹ̀yin àti gbogbo wa náà tó ní ọ̀rọ̀ àwọn balógun tó ń bẹ́ kálẹ̀ yìí aládùúgbò mi ni wọ́n púpọ̀ torí kò sí nínú àwọn tí mo sọ dáa lọ́gbà wọ́n ń kàn Ọlọ́run lé lára wa wọ́n jẹ́ kan ó sì wà nínú ọ̀rọ̀ tí sákìlù sọ́ọ́sì náà tó gbà wọ́n fẹ́ ẹ wá lé ẹ wá ilẹ̀ ibi àwa ti sọ rí balógun ti sọ nígbà gbàgbà lájì ẹ má fi bí lẹ̀ ẹ gbọ́ kódà oní stéèjì kan gbogbo ẹgbẹ́ gbà bí a lè dùn bí oṣù mélòó ẹ má wọ́n gbà ẹ má jìnnà sí wa ẹ má jìnnà sí wa ẹ náà la ní àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ la ní wọ́n lọ pé ẹ̀yà ẹ wá forí pa ẹ náà ẹ má bọ̀ wá lé ẹ wá mójútó bí ẹ gbọ́ tí iná ò ní bàjẹ́ à á bẹ̀ yín náà ni ẹ̀rù pọ̀ lọ́rùn yín o ẹ sì bá mójútó o ẹ gbọ́ ẹ̀yin àgbàlagbà wọn ní tíyan bá ń wò kì í wòran ẹ̀yin náà kí afẹ́kẹ́ ẹ mọ ẹrù tó wà lọ́rùn yín àti ìwọ̀ tó wà lórí yín láti pé aṣíwájú lẹ jẹ́ bàbá wa lẹ jẹ́ alákọ̀ọ́ ẹ̀yin ní ẹtún wà bí dájú láti ṣàmójútó gbogbo bá ti ń lọ tó bá kù sí ẹtí á máa kọ́ ẹtí á máa mọ̀ ẹ máa pa àwọn àti wọ́n ẹ máa pa àwọn òbúrò ẹ pè wá mọ́ra èyí tí ò bá gé orúkọ àgbo ẹ̀fẹ́ láyé wa bó ti rí nìyí ẹ̀dẹ̀ máa mójútó lókè lọ́wọ́ gbogbo tó bá dé láàrin ibi tẹ wà tọ́lọ́run ní ẹ jẹ́ aṣojú sojú ara yín o gbọ́ tí a bá sọ pé ìmọ̀ọ́mù ni mí ni mo jẹ́ ìmọ̀ọ́mù tó bá sọ pé òfin àwọn àmúhùn ẹ̀yìn ṣe ó di fásù lẹ́nu tó dàrú kí tó bá ní ìmọ̀ọ́mù tó wá bùkà sáwọn tó wà lẹ́yìn ẹgbẹ́ bá kan pé báwọn ti ìmọ̀ọ́mù àmúhùn tó tó lẹ́yìn báwọn tí wọ́n ṣe jẹ́ tí wọ́n bá kó lẹ́yìn ó di mélòó ó tó òun nìkan ni ọ̀gá kó wọ́n tó lẹ́yìn lọ fi jẹ́ ìmọ̀ọ́mù tó àwọn àmúhùn tó wà lẹ́yìn àwa nìyí ẹ má sọ pé báwo ẹ mójútó ẹ̀gbọ́ àyè ọ̀rọ̀ gbogbo ẹ̀ náà pọ̀ lọ á tún sọ ẹ̀gbọ́ ẹ mójútó ọlọ́wọ́n bá dúró tì í ọgbà bàbá mójútó àbí ẹ̀gbọ́ ohun tó ẹ dákun tó lọ ibi tẹ́ bá wà lọ́rùn náà tẹ́ ń ṣojú ẹ̀mẹ́nu gírí ibi tó bá yẹ kẹ́ sọ ẹ sọ ẹ̀gbọ́ tábà sọ pé ó tutù wá gbóná tutù náà ni ìkọ́kọ́ òní ṣe yín wàláhì ìkọ́ òní ṣe yín torí inú tó ń tẹ́ bàlújẹ́ fún mi pé olórí ẹbí tó ń lọ yìí wàláyà àdánwò ńlá àdánù ló ṣe wá pàápàá jùlọ ní ẹbí sábà lè mọ tu ní ẹbí sáyé àdánù ńlá ni kọ́ni kéèyàn tẹ̀ dúró bá sọ pé àrírẹ́pẹ́tẹ́tì rẹ tó lè dúró tó aṣojú ẹ kó tẹ̀ wá bẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà kò sẹ́ tó pé tán tó tàbá gbé kí ní bẹ́ẹ̀ lómi lọ pé bá kàn fẹsẹ̀ yá wàláyà yóò bá kan lé bẹ̀rù ṣùgbọ́n bá sọ pé àléèyàn wọ́n tó láti pa àléèyàn ó tó bẹ́ẹ̀ àyíwá sí wọn náà ẹni pé ẹrù ńlá ni ẹni tí ó tẹ̀lé sí ọmọdé rẹ̀ ni pé báwo ló ti ṣe tó ẹ dákun pé Ọlọ́run bá mú ìdúró ibi tó wáyé kẹ́ ti sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ má dákẹ́ ẹ má ní wọ́n ṣe wọ́n ní kọ́kọ́ ní ṣe pẹ̀lú ògbó Ọlọ́run sàlékún ààrẹ adẹ́rẹ́ ò ní ṣí dànù ó ń lọ òkè ó ń lọ ń bọ̀ ò ní ṣubú dànù ọ̀tá pọ̀ bẹ́ẹ̀ ni kò sí bá ti ṣe tí wọ́n á gbé òní lọ́ta wà láì kò ní ṣe oríire ni ẹni tó bá ṣe dáadáa ọ̀tọ́ máa pọ̀ fún bí mo ti sọ babalógun náà mo sọ fún ọ náà aṣojú àwọn tá a rán lọ sókè
representative àwọn ti Àbújá ẹrẹ́bù ẹsẹ́nẹ́tì kan ṣe ara ni o ṣe gbogbo wọn náà táwọn bá ṣe àwọn àpamọ́ padà wọ̀ wálé ẹ̀rẹ́kọ́ if I senate well if I rep well if I president well aṣojú ẹbí ní gbogbo ọ̀nà gbogbo àkíyèsí náà ni wọ́n máa ṣe o mo ibi tó bá kù sí ẹ máa ṣàkíyèsí ẹ máa ṣàmúṣe wọ́n máa pe àwọn èèyàn tó tó ẹ̀ka gbọ́ ẹja gbogbo ṣe ń lọ bó ti ń bọ̀ ọba tó ní ìkọ́mọ̀ ṣe ọlọ́run bá mi kọ́ ọmọ ṣe o ọlọ́run bá mi kọ́ ọmọ ṣe o. ẹ bá a ṣàmì fún ọ. ká tó bá a sọ̀rọ̀ ẹbí ó yẹ kí ogun náà ṣùgbọ́n ètò pọ̀ lé wọ́n tún ló ṣe ìwà amára gbọ́ a ti sọ̀rọ̀ débẹ̀ a lè sọ̀rọ̀ tó kàn ọ́ náà níbi ẹbí níbi àdúrà yìí láàárọ̀ yìí pé kò ní bàjẹ́ o ọlọ́run bá mi kọ́ ọmọ ṣe bá mi. bẹ́ẹ̀ ni àbá pé babaláwa ẹbí twin babaláwọn bí Táyé Kẹ́hìndé pé àwọn méjèèjì twin táwọn bí ni wọn náà dìde lẹ́ni Allahu Akbar àbájáyọ̀ wọn kún ẹ̀dá ọlọ́run yà ayọ̀ àwọn kún kọjá ẹnu àlà ó ju tiẹ̀ lọ ó ju tó wọn lójú wa lọ lójú ayé yìí náà èmi náà Allahu Akbar wá ti tó ó tún máa jù bẹ́ẹ̀ pẹ̀lú òkú ọlọ́run àmín àmín ẹni pé tàbá kó mọ̀tàmá ní ká ṣe ìkọ́yà àbẹ̀kọ́ bẹ́ẹ̀ ibi tó dé ara ogun ní ti gbígbàdúrà ni àbẹ̀kọ́ ni tó ra ní sọ́lá àrọ̀ ìgbé àti ń ṣàdúrà ṣùgbọ́n ká dúrà wá lè bá àgbàdúrà yìí lọ àbí ká ṣe àbẹ̀kọ́ ni lára ohun tó lọ sọ́lá àrọ̀ ìyẹn o àbẹ̀kọ́ so a gbọ́dọ̀ ṣe bó ti yẹ ká dẹ̀ mójútó ká lè bá àgbàdúrà lógun. àwọn Táyé Kẹ́hìndé yìí ni Allahu Akbar. ọmọ ẹni wò mọ wọ́n á gbọ́mọ yẹn sọ Allahu Akbar. ọlọ́run tó fẹ́ sọ fún ọ oníwò ní sọ fún ẹ. o ní gbà tó bá bọ́ sọ wọ́n á sọ o tó bá gbà tiẹ̀ ni kó bá lè tún gbà náà àwọn náà ló ní ìlú ìṣẹ̀lẹ̀ tó ti lówó ìmọ̀ràn ṣòro gbà bẹ́ẹ̀ tó ti lówó lọ́wọ́ tó bá gba ìmọ̀ràn á wúlò fún ìmọ̀ràn náà ó wá gbà mọ̀ràn ó wúlò fún ó dúró dìgbà Allahu Akbar bẹ́ẹ̀ ni káwé fún ni kò tó ká gbọ́ ká gbà wọ́n sì gbọ́ wọ́n sì gbà wọ́n sì mú lò ó wá di tiwọn náà Allahu Akbar eléyìí sábàlì máa tù kò sẹ́ni tó máa mọ iye ẹ̀ka òun láyé níbi tí wọ́n dé ó ti sì rí bẹ́ẹ̀ ọlá ìyá ni wọ́n fi tọrọ ọkọ wọ́n fi tọrọ tọrọ ọjọ́ ayé ń gbà lórí ẹbí yìí kò ní bàjẹ́ eléyìí Allahu Akbar nínú ilé yìí ládàá láti bí wọn rẹ káwá fà bẹ́ẹ̀ ni. bó tẹ̀ wò bó ṣe máa bó ṣe ń rú bó ṣe ń rú abẹ́rẹ́ tọ́lọ̀ ti fi daṣọ́wájú ọlọ́run sọ ní ẹ̀fẹ́. àmín 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 àmín. ọlọ́run máa rágbàlagbà alẹ́ o. ọmọdé Allahumma àmín. Allahumma àmín. Àmín bẹ́ẹ̀ tí wí ló máa rí Allahu bẹ́ẹ̀ tí wí ló máa rí inshallah bẹ́ẹ̀ tí wí ló máa rí Allahu bẹ́ẹ̀ tí wí ló máa rí èyí ẹ̀wí yẹn àárọ̀ mọ́. Inshallah ó ti rí bẹ́ẹ̀ wọ́n ní ọwọ́ àdúrà wa tí a tẹ́ àní kí ló fi fò pàápàá jùlọ lórí àwọn méjèèjì inshallah ọlọ́run kó bá a gbà kó fà lùbáríkà sí i Muhammad Rasulullah àbá wíwì tẹ́wọ́ ìdí ìfúnná àwọn ọmọ ti mọ̀ wọn tẹ́wọ́ ìmọ̀ ìlú pa bàbá báyà ọmọ àkàní àtẹ̀lé ọmọ tó ní ìṣọ́ tó láàbò lọ́dọ̀ ọ̀la ìlà ní ṣọ́kú òun ní ṣọ́kú òun ní ṣubú dànù torí ká léèyàn níbi kan ọ̀la iyì ńlá ni o kíyàn léèyàn lè gbá ìyàn tèmi nìyẹn bẹ̀yẹn ọ̀la odidi àbáríkà ńlá ni tó ọlọ́wọ́ ní jẹ́ òṣùbú ọ̀la Muhammad Rasulullah mo fẹ́ kàn báyìí tó yẹ méjèèjì yẹn wọ́n ní pé 2 people wọ́n á fẹ́ kàn báyìí papọ̀
torí pé bí tí ṣàkóso náà tóun náà ń wò ẹ̀gbọ́ àyè tó kó má ṣubú ni o àyè tó kó má ṣubú ni o àyè tó kó má ṣubú ni o sì ní ṣubú tí èèyàn bá ń gbé kó fẹ́ ga tó bá dókè tán eré kí má ṣubú ló kù o ṣẹ̀ṣẹ̀ lọ síbi pé o fẹ́ dolóṣèlú ni tí a bá sì wá ń wọbẹ̀ ipò àbí pé àyè ńlá ni àgbáyé tuntun ni so àwọn ń wò pé bíbá ìlà àfẹ́ gbà àbí olóhùn tó wáyé kóhun náà ni ó jẹ́ ààyè tí ó jẹ́ ọ̀nà tí ogun ó tètè yọ tí ò ní mú kú òjijì wá ọlọ́mọṣàbà ṣe nínú politics lásìkò yìí bí sàmà nìkan kọ́ ló parí sí o bí wà táwọn èèyàn fi fi step mi má ti gbèrú bí lọ́rùn o sì lè kó ṣe wáyé ó lè di pé agájẹ kọ́kọ́ gbé pé yá lọ sí rẹ́pù lọ sẹ́nẹ̀tì àbí lọ sọ́pà sàlẹ̀bì wọ́n máa bẹ̀rẹ̀ lọ sí kíní o kó máa lọ sókè lọ́rùn gọ́fúnà lẹ́yìn gọ́fúnà orílẹ̀ tìlú Èkó kọ́ tí ó ṣe àìsàn máa pẹ̀lú bá máa fi fọ́ọ̀mù àbí ṣé wọn yóò di iṣẹ́ àmàlù wọn sórí adé àbá mú ọ̀dọ̀ fi níwọ̀n àwọn sọ pé báwo ló ti jẹ́ a máa kọlẹ̀kùn ẹ bá ẹ lọ́kọ́ yẹ àgbà yìí àbí break protocol so inshallah ní ṣubú ọlá Muhammad Rasulullah ọlá agbára tó wú ọlọ́run asbillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Allahumma بنورك اهتدينا وبفضلك استعانا وبك اصطرنا وبصينا ذنوبنا كثيرة بين يديك نستغفر الله ونتوب إليك يا منان يا منان يا منان يا منان يا منان يا منان نسألك الأمن والأمان من زوال الإيمان والعفو عما مضى وكأن برحمتك يا أرحم الراحمين وكأن برحمتك يا أرحم الراحمين وكأن برحمتك يا أرحم الراحمين يا رباه يا رباه يا رباه يا جبار 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 اللهم إنا نعوذ بك من شر الفريقين وظلمة العينين وهمم الفاقر والدين بحرمة جد الحسنين سيدنا ومولانا محمد سيدنا ومولانا محمد سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. اللهم ما جاء شقاكو ọ̀rọ̀ ayé yìí kó máa ta kókó. Ọlọ́run bá mi gbé ìgá bí ti igi ìrókò. Ọ̀la ẹni tó bẹ́ẹ̀ ní kókó. Ẹ̀sílẹ̀. Ìwọ́n mú aláfíìsì Adésínà alábàárìkà ọlọ́run máa máa jẹ́ oṣù àgbáàpò ó ní púpọ̀ òjijì ó ní sọ́kù wọ́n ìyá lójú pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run kò ní ṣe ní àbíkú àgbà pẹ̀lú ògùn ọlọ́run máa jẹ́ oṣù àgbáàpò ọ̀rọ̀ yíyẹ kó máa ta kókó ọlọ́run bá wa gbé ọgá bí igi ìrókò wọlé ẹni tó fẹ́ ní kókó Shakiruddin Abdulsalami alábàárìkà Shakura Allah ọ̀tá ní ìsirẹ̀ mi abẹ́ẹ̀kọ́ ọlọ́run máa jí ó ṣàgbákò ọ̀rọ̀ ayé rẹ̀ kó máa ta kókó ọlọ́run bá gbé ọgá bí ìrókò wọlé ẹni tó fẹ́ ní kókó ọlọ́run bá tẹ́ni tí kókó Ànábì Muhammad ní bá mi torí ọlọ́run àmín. Òṣàpẹ́ ìrọ̀ ní ẹ̀kọ́ mọ̀ tó lọ. Kádùrá nígbà àwọn ìtàn. Kádùrá bá gbà tán. Ẹ̀mí Allah wákàtí wọ́n dá yẹn wọ́n ní àdúrà yín gbà ìràwọ̀ rẹ̀ tàn tádúrà bá gbà tán tíràwọ̀ rẹ̀ tàn ẹ̀mí rẹ̀ ọlọ́run má jẹ́ ṣe kí ni má jẹ́ ó bọ́ my brother mo fẹ́ wò pé ṣe gbọ́
wọ́n ní wọ́n gbà á ó yá bá gbà á sí kélé yìí ó pé 5,000 naira this is 5,000 ìṣàkérò ní owó ọkọ̀ ọ̀la ẹ̀kọ́ ní tán ṣé ti fìlà yìí lásán ni ẹ̀gbọ́n lọ́dún tó tó fà ilé ìdúró àwọn fìlà 100,000 ló ń lẹ́yìn àbí òun náà mú 2,000 naira barakallahu fi shakur owó wákàtí àdúrà ìta ṣe ìtísà tẹlifíṣù àwọn àbùjùmọ̀ ètò ìyọ̀ yìí òun kíkú lẹ́nu mú máa yọ wọ́n ṣe kàn máa bù ká mẹ́ta bóyá fẹ̀rẹ̀ kan sí káàtẹ̀ ìwé lórí bóyá wọ́n á kàn ṣe gangan tàbí tẹlifíṣù lè tó sọ̀rọ̀ bá sùn tiẹ̀ náà tẹlifíṣù lè sọ tẹlifíṣù ara bẹ́ẹ̀ tó wọlé ká ṣàdúrà máa ń ṣàdúrà rẹ̀ ọ̀dà ló ń fa bẹ́ẹ̀ tó yá náà bá mi. Àìbàbò ọlọ́run tó sìn Abu Salami 77 ọlọ́run pọ̀. 77 yẹn. Ọlọ́run wá ṣì tán. Àmín. Nọ́mbà yẹn 77 àbí kọ́lá ṣe máa ń pè é. Masha Allah. 77 Insha Allah. Tó bá ti wá jù kó má dì mọ́ láíláí. 77. Masha Allah. Barakallahu fi àmín. لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم كفى البركة àwọn bàbá náà orí wọn náà ní òdìbàjẹ́ yìí o ọlọ́run máa sábà tó tàbí kó kẹ́ fún wa orí náà máa dìbàjẹ́ kọ́lá náà máa tẹ̀síwájú tíyẹn bá wà ń sunkún ní máa rìn lọ wọn mọ aṣáájú òde fún àwọn àtúntò sọlá wọn ti gbọ́ wa náà pàápàá jùlọ you are the celebrant of the day big celebrant inú wa ń dùn ayọ̀ wa kún ẹ̀rọ ó dá kí á dúpẹ́ ọpẹ́ lèèyàn máa ń dún èèyàn kì í yọ̀ lọ́wọ́ ẹ̀rọ ọpẹ́ lèèyàn máa ń dún onímọ̀ mú rézì rẹ̀ kan ọ̀rá sọ torí pé olóye yóò ti gbọ́ yóò lọ́ra ìdìmú wọn ní àbọ̀ la máa ń sọ fún ẹni tó ti nílẹ̀ àkáyè tó bá dé ní òye òye ọlọ́run là ń gbá mú ẹ̀rọ ọmọ náà sọnù ẹ̀ka kékeré ọlọ́ọ̀pọ̀ ẹ̀rí ìgbàdúrà náà nìyí o tó jẹ́ bí yóò fọyọ̀ lórí kékeré tó kọ́ Kùránì tó kà ká máa lò ó ẹ̀bọ́ irun ẹ̀sìn tẹ́kọ̀ wọn ti ẹ sọ́tọ̀ láàrin àwọn tí ẹ̀jọ́ ń ṣe wá di ọlọ́run o di òkú ọlọ́run mú ṣiṣẹ́ o má fọ ọlọ́run balẹ̀ o ìdí ọlọ́run ni pé kíyàn mọ orí ọlọ́run fún ọlọ́run wọn ni ká fọ ọlọ́run lẹ́tọ̀ọ́ tiẹ̀ ká má fẹ́ ẹ̀tọ́ ọlọ́run fún ẹ̀dá ọlọ́run ká má fẹ́ ẹ̀tọ́ ọlọ́run fún òrìṣà ká má fẹ́ ẹ̀tọ́ ọlọ́run fagbára wa àbí mímọ̀ ṣe wa o ẹ̀bọ́ aluhan sọ́tù àǹfààní àyà bíi méjì mẹ́ta mẹ́rin mẹ́fà ó ní bàtúkúrú ìṣó àtúnkọ̀ nílùú máa rántí nígbà tí o ti tó báyìí o máa rántí nígbà tí o ti mọ̀ pé báwo lọ tó báwo lọ sí máa rántí nígbà tó o ti di kankan mustard afuna fil ardi tó wà nípò ẹni táwọn èèyàn lè sọ pé jókòó bẹ́ẹ̀ wọ́n lè tẹ̀lé wọ́n lè ẹ̀gbọ́ wọ́n lè ṣe bó ṣe wù wọ́n tó wà nípò ẹni tí wọ́n lè lò wọ́n wà tó wà nípò ẹni tí wọ́n lè jẹ mógún ẹ̀gbọ́ takafuna ayé takọ̀ fún un náà tó ń bẹ̀rù ìbẹ̀rù ojú sì wà lọ́kàn gbaná tó ń bẹ̀rù ká àwọn èèyàn báwo láti ṣe báyìí wọ́n ní máa wá rántí bá àwa kùn ọlọ́run wá bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn tó fọ́ ó ń kó iyì jọ ó ń kó àlùbáríkà jọ ó ń kó ọlá ń kó owó jọ ó wá fèèyàn kún ọ ó kú òníwọ̀ nìkan ó ti kú òníwọ̀ nìkan o àbí ẹ máa bẹ̀rẹ̀ ọlọ́run má ṣe mí lémi nìkan ọlọ́run fèèyàn kún ọ ó fi iyì kún ó fowó kún ọ máa rántí o ọ̀rọ̀ ọlọ́run ni o ó ní òun ṣe bẹ́ẹ̀ fún yín la'allakum tashkurun kẹlẹ̀ bá a mọ pẹ́ dáfọ́ lóhùn ọpẹ́ ló fẹ́ dúlé nì èèyàn máa dúpẹ́ èèyàn kì í yá ayọ̀pọ̀rọ̀ ẹ̀gbọ́n á ti dúpẹ́ o ayọ̀pọ̀rọ̀ ni ká má dùn ká má ṣe o ká mọ orí ọlọ́run fọ́ lọ́hùn ká sì máa dúpẹ́ òye náà máa sin lọ́hùn àròpẹ́ dídá ni máa ṣe dáadáa ọ̀rọ̀pẹ́ dídá ni wọ́n máa bójú ẹ̀yìn àwọn tí ọlọ́run ní kí wọ́n jọ bí yín pọ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n jọ dá lọ jẹ́bi wọ́n máa wò ó máa ṣe dáadáa ọlọ́run lọ́ba tó ní ìkọ́ ọmọ ṣe lọ́dọ̀ ọlọ́run bá kọ́ ọmọ ṣe tí ó kọ́ ọgbọ́n náà mọ̀ ṣe o àmì ṣíwà o ọlọ́run máa ṣàlẹ̀ fún wa bẹ́ẹ̀. ìṣọ́ ọlọ́run gbogbo nǹkan náà ló ní rí táyétà wà yìí ayé rífìtì ni ẹ̀rọ ọba tó wá ní ìṣọ́ lọ́dọ̀ lábẹ́ ọlọ́run máa bá bìṣọ́ ìṣọ́ o wọ́n máa bìṣọ́ ìṣọ́ gbogbo wa o ká má ṣe rè o kọ́lá àpapọ̀ àwọn sólò láà sí lọ́hùn o sí lọ́hùn o sí lọ́hùn o
sí lóhùn sláǹgì ní ẹgbẹ́ nínú ilé náà ẹgbẹ́ ẹ̀kọ́ ni àhà pé ẹ̀sìn lóhùn ọlọ́run ní kápítìn ọlọ́run ní kágbámú ohun táwọn àbáwá tí wọ́n fi ilẹ̀ fún wa táwọn bá lòun ní dáadáa tọ́lọ́run ní yá ṣe lọ́dọ̀ ọlọ́run ṣàlékún àná ẹ̀ gbogbo ohun tó wù kálí máa ṣe káwọn ti tọrọ a máa fi tọrọ wọn balẹ̀ ọlọ́run ní ṣàtúnṣe ọlọ́run àkọwọ́lẹ̀ wọlé àkó wọ́tà. ẹ̀dá kan kọ̀ọ̀ká fáátì àlùbáríkà kí ó tún máa kún sí Mákà àti Mádínà yẹn kí ọlọ́run kó wọlé àlùbáríkà fáátìhà ọlọ́run àṣì fáátìhà náà ní ṣíṣí ayébẹ̀kọ́ ni kọ́kọ́rọ́ ni Allahumma adkhilni mudkhala sidqin wa akhrijni mukhraja sidqin waj'al li min ladunka sultanan nasira. Ẹja yóò wá pẹ̀lú ẹ̀ka náà Allahumma adkhilni mudkhala sidqin wa akhrijni mukhraja sidqin waj'al li min ladunka sultanan nasira. Fatiha al-barika al-hamdu lillahi rabbil alamin rahmani rahimi maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta عليهم غير المغلوب عليهم ولا الضالين. البركة فاتيا البركة فاتيا ربو. láti wá ṣáàkiri oníkàfẹ́lẹ́ ládàáyọrí fún ìyá ìyàwó òun ìyá tó bí ìyá Khadija kọlọ̀ kúbà kí àwọn ní ìyá wa ọlọ́run tó yìn ayé ẹ̀kọ́ lẹ́gbẹ̀rẹ̀ kan olúwa tó yìn ọlọ́run náà ní olúwa tó yìn kí ọlọ́run bá kí ó bá kí màmá ọlọ́run kó bá foríjì wọn fara Muhammad Rasulullah. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu anúgbà àzúlé ẹ̀ ìyá tó bí ìwọ̀n wọn ṣáàkiri fún wa alájà wa ṣèbí pọ̀ Abdulsalam aláhàbọ̀ ọlọ́kùnrin wa kí wọn pọ̀ àwọn náà ń bojú ẹ̀yìn wọ̀lá ọ̀pẹ ni wọ́n ń dún fọ́lọ́ ọ̀pẹ ni wọ́n ń dá fọ́lọ́ wọn àwọn bàbá náà ń bojú ẹ̀yìn wọ́n ń dúpẹ́ ọlọ́run máa ṣe wọn ọpẹ́ wọn wá sí ètò yóò tún máa tẹ̀síwájú ni ọlọ́run máa bọ̀pẹ́ náà jẹ wọn ọlọ́run máa bàdùnú wọn náà jẹ àwa láyọ̀ wọn àwa lóríire wọn ọlọ́run máa bà wá jẹ wàlá Muhammad Rasulullah. Bismillahir Rahmanir Rahim. Inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr. Laylatul qadr khayrun min alf shahr. Tanazzalul malaikatu war-ruhu fiha بإذن ربهم من كل أمر سلام هي ọlọ́run tó sì wọ́n ti dọ́dọ̀ rẹ̀ ìyá inú ìkẹ́ ní kò fi wọ́n sí sáàtì àdàkùn máa jẹ wọ́n níyà ẹ̀sìn rere náà ṣe dọ́dọ̀ rẹ̀ ọlọ́run kẹ́mi ó ti dọ́dọ̀ rẹ̀. àwa ṣèkí àwa dúpọ̀ gbogbo àbá pupa àbá tó lè ṣe lọ gbogbo ọkọ̀ àtà àwọn bàbá àtàwọn ìyá tí wọ́n ṣe wọ́n lẹ̀ wọ́n ti dọ́ọ̀dọ̀ rẹ̀ ìdáyé nínú ìkẹ́ ní kò fi wọ́n sí sáàtì àdàkùn máa jẹ wọ́n níyà ẹ̀sìn rere náà ṣe dọ́ọ̀ sábàlì máa tù ti dọ́ọ̀dọ̀ rẹ̀ Muhammadu Sayibu ti dọ́ọ̀dọ̀ rẹ̀ ọmọ tí wọ́n bí látòrí Nusira Hasan àbíwẹ̀kọ́ ya Saminu Jima Abdul Aziz gbogbo apáta Abdul Yakin gbogbo apáta wọ́n ti dọ́ọ̀dọ̀ rẹ̀ Masha Allah tí ó fi ṣàánú wọn náà tí ó ṣàánú wọn náà ọlọ́pàá ṣàbá ṣàánú wọn Amin wala Muhammad kami bismillah ko bota wa ba yan le lu di la papo bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad wọ́n ní Ọlọ́run kẹ́mi kéèyàn kẹ́mi ẹni ara yìí bá kẹ́ Ọlọ́run ló kẹ́ Ọlọ́run fún mi kéèyàn fún mi ẹni ara yìí bá fún Ọlọ́run ló fún Ọlọ́run gbé mi kéèyàn gbé mi gbẹ̀gbẹ̀ aláhàkọ́ ìmọ̀mọ̀ àṣàkóso wọn nígbà tí ó ní tí ó tún tó wọ́n fi ní ọlọ́run
ọjọ́ máa ní sí. Aláàjì lórí ìjìnàdù náà ládàáyẹrí Mikael ń sọ̀rọ̀ o. A ti ṣàdúrà àwọn ẹ̀ mú wẹ̀ wá ni wọ́n mú wá. Bismillahir Rahmanir Rahim. Bismillah. A ti ṣàdúrà. Máa ń wá máa yọ lẹ́sẹsẹ. Bismillah Allah Allah Samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Oya fún wa. Aba olórí ẹbí alim Allahu Akbar. Mọ̀lẹ́jì bò ń jẹ́ bẹ́ẹ̀. Anabi ní sí ń jẹ́ bẹ́ẹ̀. Muhammad ọ̀nẹ́lẹ̀ yàrá yọrí owó àdúrà bàbá olórí ẹbí Abdulsalam. Àpò ìfẹ́ rí o tá ìkàlẹ́ mi wá o. Oya olórí ẹbí olórí ẹbí àdúrà olórí ẹbí nìyẹn. Oya gbogbo ẹbí tó wà bí àdúrà olórí ẹbí là ń ṣe. Oya ọmọ àdúrà olórí ẹbí wa. Àmì àdúrà olórí ẹbí. Oya tọ́mọ̀ dàgbọ̀ ò máa mọ́ ẹ ti balógun balógun ilé àdúrà olórí ẹbí wa Insha Allah. Olórí ẹbí wa ẹ̀rù ní tèèkì kú àwọn anímọ́ta olórí ẹbí wa ẹ̀rù ní tèèkì kú torí apáàdì tó gbẹ́bọ̀ wa kò ní gbẹ́bọ̀ lọ àbí apáàdì tó gbẹ́bọ̀ wa kò ní gbẹ́bọ̀ lọ olórí ẹbí Abdulsalam olórí ẹbí wa tó má tètè kú àwọn ẹ̀ka bá mi dé kọ́lọ́wọ́n bá fi owó kún ńláńlá lálùbáríkà buhaya tí ò ní jẹ́ mùsùlùmí fún yín àrísìkì àṣírí ń bò lábẹ́ kó buhaya káṣírí kó buhaya kọ́lọ́wọ́n bó bá wà sí fẹ́rẹ́ lálùbáríkà wọlé ànábì wọlé àbá tí wọ́n bí wọlé ìwáyé wọlé abẹ́ ẹlẹ́sẹ̀ ẹlòmíì ló wọ lẹ́sẹ̀ lẹ́bí bá ń ṣe kan àníírí kò ní yọjú kó síbi tó wù kó lè dàbí tí wọ́n bá gbọ́ kọ́lá tó bá fi gbọ́ láàrin ìṣẹ́jú àárín wákàtí wọlé ìwọ́n débẹ̀ ọlọ́run kó bá wọlé abẹ́ ọlọ́run bá dá ilé wò ó wá sínú ọdún gbogbo wa náà yẹn ẹ̀dá mẹ́rin tẹ́wọ̀ ẹ̀ má fọwọ́ ẹ̀ má jẹ́ kó papọ̀ ẹ̀dá kan ilé àti fún ọdún yàgò tó bá ṣẹlẹ̀ fẹ́ẹ́ ti yẹn lọ́pọ̀lọpọ̀ ọlọ́run bá síbẹ̀ Bismillahir Rahmanir Rahim ìlàbí Quraishin ìlàbí mẹ́rẹ́dìlá tàṣetà ìwà sọ̀yìfì falyabudu rabba hadhal bayt falyabudu rabba hadhal bayt falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in وآمنهم من خوف أطعمهم من جوع وآمنهم من خوف أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة. Imam wa Shakur oni káfílẹ̀ yìí àdúrà balógun ìlú Ìbàdàn bàbá wa Sheikh Ahmed kí Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa fún wa. Allahu Akbar. Ìwọ ìyàwó àtàwọn ọmọ Allahu Akbar. Gbogbo ilé the nuclear family láti ẹni tó máa tóbi extended Ọlọ́run kó ṣàlékún dáadáa Ọlọ́run kó bá dé tì alájà wa Ọlọ́run máa lè ṣubú Ọlọ́run kò káwọn ọ̀ṣọ́ lọ wa Ọlọ́run agbára àti ìwọ Ọlọ́run ọmọ tó ní kọ́ mọ̀ ṣe ó máa mọ̀ ṣe ọ̀rọ̀ ní ṣíwọ̀ ọ̀rọ̀ Ọlọ́run wa ní jẹ́ kẹ́ rí mùsùlùmí èṣù láburú tí máa ń darí tí máa ń dààmú oníṣẹ́lẹ̀ o ti ń tọ́ ti ń dún àìní ìdámọ́ kò ní ṣẹlẹ̀ bí tí dùn yìí kò ní bàjẹ́ lọ́lá Ọlọ́run bó tí dùn yìí kò ní bàjẹ́ lọ́lá Ọlọ́run àmín bó tí dùn yìí kò ní bàjẹ́ lọ́lá Ọlọ́run àmín bó tí dùn yìí kò ní bàjẹ́ lọ́lá Ọlọ́run àmín. Kó dùn kó pọ̀ kó pẹ́ Olúwa tẹ̀rù kàmẹ́lì owó tí ì la. Nọ́mbà náà. Aládùúró ti kọ̀kọ̀, aládùúró ti gbàgbà wọlé orí tó débi tí ò démọ̀ rẹ̀ yìí rí tí ẹ pé torí ti dòdò ṣáájú ló fi débi yìí. Wọlé báwa síjú àlọ́sọ̀dọ̀ yín, báwa síjú àlọ́sọ̀dọ̀ yín. Tó wáyé pé tí rìn lórí ayé wà láyé rìn. Tó wáyé ti pẹ́ gbajúmọ̀ wà láì gbajúmọ̀ ní gbogbo ẹ̀ wá tẹ́ bá wá ń rí wa bàbá tẹ́ dọ̀bálẹ̀ àti ká má dọ̀bálẹ̀ Kùránì lẹ́ ń ríra wa wọlá àpọ́nlé Kùránì tẹ́ ẹ fi ń bọ̀ wa gbogbo bí tẹ́ bá dé láyé mọ̀ pẹ́ dé
ìkan tó kù tẹ́ ń bá mi sọ ní kọ̀ọ̀kan nígbà kan wọ́n lẹ́yìn ni tí Ọlọ́run fẹ́ jù láàrin wa tóun náà ò mọ́ kóun ni bá a fi lè lọ́wọ́ kùnú sí ẹ̀ tí ò sẹ́ni tó lè fọ àwọn náà fẹ́ dà á bá wa ṣe fún yín pàtàkì la ilaha illallah wọ́n la bàbá alókòkò àápàlùkọ̀ àjọba wa kí àyà yìí mọ́kànlá Kùránì ní awàlẹ́sẹ̀ lẹ́sẹ̀ kálákọ̀ samawati wal ardi bi qadiri balùwò yẹn tẹ́wọ́ ní ẹkú fóònù lẹ́sìn ẹ̀ wá tẹ́wọ́ yín aláyé ayé falùkọ̀ mẹ́sìláhù bàlá wàhùwà aláàbùrẹ́ àlẹ́ ìnàmá amúrú ìdá àjàṣeyà ayé kúlẹ̀ làrúkọ fàyẹ̀kọ́ فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون أليس الذي خلق السماوات والأرض بقدره ألا يخلق مثله بل وهو العلام العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون أليس الذي خلق السماوات والأرض بقدره ألا يخلق مثله بل وهو العلام العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه wọlá àṣírí tó sodo sáàrin òní Ọlọ́run sọ̀rọ̀ lókè ni ó wá fi àṣẹ sáàrin ó wá sọ àṣẹ òní ó wá nígbà àṣẹ tó bá wù kẹ ó wá fi kó tó àṣẹ níbẹ̀rẹ̀ ìgbàrí níparí wọlá ajọ́ tí bàbá Mọ̀lánà Ṣéhù Tìjàní ṣíṣe tẹ́yìn ọ̀dẹ́ fún wa wọlá ajọ́ náà bàbá Balógun ìhun tẹ lè béèrè lóore tẹ́ ẹ̀mọ̀ kóore ni báwa fi kún gbogbo ẹni tí ń sàmì báwa sàmì fún wa àbákàlà ìlàwọlé ìwọ Ọlọ́run tóbi sọ bẹ́ẹ̀ bá nẹ́bí níjọ́ mi wà tí garaba tẹ́kù bá wá wó ẹ máa gbé sóti lọ náà ní ẹwọ Ọlọ́run ó ní àwọn lẹ́sẹ̀ lẹ́dí alákọ̀ọ́sàmà wá sí bó lórí ẹbí wa bá wá lọ àwọn kọ̀ọ̀kan ló so lórí ẹbí lànà kó tó kàn wá ni Kùránì ní ká sọ wípé tó lórí ẹbí bá wá lọ àwọn lẹ́sẹ̀ lẹ́dí alákọ̀ọ́sàmà wá sí wà láàárín náà aláàyá àlùkà gbèsè láwù Ọlọ́run ní ṣé gbogbo oṣù bàtà ẹ̀ bìlífù pé mi Ọlọ́run tún lè bẹ́ni tí ó dàjà àwọn tó lọ ìwádìí wọ́n bá náà wà wọ́n wà ní àná àpòlẹ̀ láàyè bẹ́ẹ̀ bá mọ̀ èmi tí mo ṣe tà náà ni mo ṣe tèmi bàbá ìnàmá amóhùn ìsá àrà àdàṣe ń ta ayé àkó lẹ́láwù gbogbo àbí abẹ́ bá ń pariwo Allahu láàrin yẹn gbogbo àbí abẹ́ bá ń pariwo Allahu láàrin yẹn gbogbo àbí abẹ́ bá ń pariwo Allahu láàrin yẹn Ọlọ́run ọba tó tóbi tí ò tóbi lára àgbàkan tí gbogbo tí tóbi gbà tó tóbi lára rẹ̀ ló bá béèrè ní báwa ṣe lè kíá wọ́n ní fásitì hàn lẹ́yìn ìyẹn tí mọ̀lá kó tó kó lè ṣe é wá ilé ètò ìyàwó láhàúlà láhàúlà èyí táwa fi lé fún bàbá wa Balógun Mọ̀rẹ́ Ṣéhù Ahmad Tìjàní náà ni pé Balógun Amadu má jẹ́ owó lulẹ̀ bí ògiri ọ̀tá pọ̀ ló yẹ lérí má jẹ́ owó lulẹ̀ bí ògiri. Wàláyé ọba tí ó jẹ́ kíkà Tìjàní ọba tí ó jẹ́ kíkà bá owó Ṣéhù má jẹ́ owó. Wọ́n láwọn ẹni àṣẹ tó ń bẹ ní káyọ̀ ẹnu tèmi ò gbá. Àmọ́ mo fẹ́ràn àwọn àṣẹ bàbá tó tí mo fi mo fẹ́ràn àbá mi mo fi pé Balógun má jẹ́ owó lulẹ̀ bí ògiri o. Má má jẹ́ owó lulẹ̀ bí ògiri. Ọba tí ó jẹ́ kí Ṣéhù oníwo ọba tí ó jẹ́ kí Káàbà owó. Rama jẹ́wọ́ lulẹ̀ bí la hawla wala quwwata illa billahi aliyyil azim. Bẹ́ẹ̀ni. Wọ́n lẹ́nu àfẹ́tẹ́fíwí náà ẹ̀yin ni ẹ wà lọ́dọ̀ kábíyèsí lẹ́tún ẹbí ṣe lọ́dọ̀ kábíyèsí ní kábíyèsí ní pàtàkì wa àìní pàtàkì tí yín mọ́ lọ́dọ̀ kábíyèsí yóò fi wá wó ẹbí yín lẹ̀ ọlọ́run àjò ṣẹlẹ̀ iná àti iná lójú ní fún bàbá kábíyèsí bismillahir rahmanir rahim inna a'tayna kàníkà ọ̀sára fasalli li rabbika wanhar inna shaniyaka huwal abtar bàbá wa Abdulsalam àṣẹ Abdulwasi. Allahu Akbar. Wọ́n ní wàá dúró àwọn kábíyèsí ọlọ́mọsàbà gbà á.
ọlọ́mọ sábà gba àdúrà la ilaha illallah ẹ bá wa fi kọ́ tá a bá tún fẹ́ wá rí àdúrà yìí kéèmí náà ti rí tèmi kọ́ ẹ bá ń lọ báyìí tèmi ní tó wà lórí ẹ̀ àárín sì kìí ìgbà òkú wà lórí tèmi kọ́lọ́ wọn náà bá ti ṣe sákìrù yìí tó lẹ́kọ̀ọ́ wà láì bàbá olóòdìdì ọlọ́dẹ fún lẹ́bùn kan ó máa ń sábà sọ ipò táwọn retí náà ó máa ń pẹ́ owó ìṣẹ́lú ọ̀dà ìtẹ́lẹ̀ túláàsì wáyé kó ta tí COVID-19 wà àìmọye tó máa ṣe gbogbo ohun tó ná àti bíbí ẹ̀ dẹ́kun kó máa ṣe lọ́nà òun ṣe nítorí kẹ́nìkan lè ro òun ṣe nítorí kára ọlọ́run ní kára jẹun òun dẹ̀ ní kára ní àwọn kan lásìkò kára jẹun yẹn ló fi ṣe wọ́n láìwú ẹ̀ ibi tó jù bẹ́ẹ̀ lọ́ bá gbé sí wọ́n láàbí ta dé yẹn kọ́ lé fèmí náà o ẹnu yìí fi o ọ̀rọ̀ òfin ẹnu làbí kì í fi ìbò kọ́kọ́ kàn ọlọ́run kọ́lá ẹnu ọba tí ń bá ní ikọ̀ èmi sọ fọlọ́ kátó ṣe December àkàtúntò ìgbẹ̀yìn ọlọ́run kọ̀ọ̀bá wọn lá ìfẹ́ tí mo níṣẹ́ bí wọ́n ṣe program kan náà bí àdúgbò ní ẹ̀ẹ́wẹ̀lẹ̀ tí ó ṣe ìmọ̀ọ́mọ̀ fún ilé nìyí èmi lọ́mọ rẹ torí pé dọ́gba arákòrò náà ti dà kankan ìmọ̀ rẹ ló gbà wá àkàràmù fún ìgbẹ̀yìn máṣíà. àkàràmù kù. ẹja ṣe àmín ẹja ṣe àmín ẹja ṣe àmín àti ṣẹlẹ̀ kan àmọ́ àdúrà kì í pọ̀ jù ọlọ́run ọ̀la ohun tí a fà wá Ṣàkùrùdíìnì sọ wọ́n ní kò ní kọ ẹnìkan ó kọ́gùn sí ẹnìkan ju ẹnìkan lọ kò wá sí ìgbà tó rọ̀ bá da fún yàn ẹlòmíì ìgbà tó bá dé ló tó mọ̀ pé ẹni yẹ ká súnmọ́ ẹlòmíì àti bàbá wà lágbájá gbà báyìí nígbà tí ò sí ní kankan ọ̀sùn èkó kan àtìgbà tó tì ọ̀rọ̀ ti parí síbẹ̀ àtìgbà tó da àtìgbà tó kù díẹ̀ wọ́n ní báwọn bá ti pè yẹn ti dé kò wá ṣàwọn nìkan ọba tó ní ẹ máa ṣe bẹ́ẹ̀ àbí ọlọ́run wọ́n ní dáadáa ní kọ́lọ̀ jẹ́ pé ogun tí yín náà kọ́lọ̀ tó máa já sí dáadáa òun ní kọ́lọ̀ tó máa já sí ó dá mi lójú kó ti ń já sí dáadáa tó bá bẹ̀yìn náà léèrè pé láti nínú ọdún yìí kẹwò ṣèṣì gbogbo tó kún tẹ́ ti jà ọlọ́run ti ní gbà fún yín lọ àtòkè àtìlẹ̀ ọlọ́run ti ní káyé ti máa mọ̀ pé ẹni táwọn gbọdọ̀ fún lẹ́tọ̀ọ́ ni ẹ̀tọ́ yín ọlọ́run ní jẹ́ ó há bó ti wá lè wù kẹ́tọ̀ náà wá pọ̀ tó ìpín tí yín tọ́lọ́run fún yín bẹ́ẹ̀ ọlọ́run tó pọ̀ ju tẹ̀lé tó kù lọ ọlọ́run wọlé àníyàn tán fi ṣe wọlé àníyàn tán náà fi ṣe èmi náà fi ti sọ́nà àdúrà lẹ́ẹ̀kan ìpinnu ọdún tá a ṣe yìí òun nínú tèmi dúdú ó sì láwọn àti tó pọ̀ ẹ mọ̀ fún mi ẹ bá wo èèyàn ẹ máa gbà báyìí ni àmọ́ bẹ́ẹ̀ bá súnmọ́ ara yín tẹ́ bá gbọ́ tara yín ẹ wà ní pé àṣẹ kankan náà ní kálukú wá ń sọ ọlọ́run wọlé abẹ́ wọlé abọ́ ṣe sọ̀hún ni ewu tẹ́ fi darí wa tẹ́tẹ́ bá tún sọ pé olórí ẹbí ó máa bẹ lábẹ́ olórí ẹbí Abdulsalam olórí ẹbí Muhammadu Sami tọ́ba tí wá ní nínú rìsíkíyà ẹ̀yìn láti ní olórí ẹbí òun tẹ́ fi darí gbogbo ẹ̀ ọlọ́run bá ṣe fún yín ọlọ́run wọlé abá Ìmáàmù Sami wọlé abá wa nígbà bó wọlé abá àgbàdo kòkò níwájú ọlọ́run gbogbo bí tẹ́ ń wò lókè èmi ò bí ọlọ́run wàhálà ọlọ́run ò ní jẹ́ ẹ ṣe wàhálà kẹ́tọ́ rí ọlọ́run ò ní jẹ́ ẹ dààmú gbogbo orin yìí mo máa bu wá bá yín lẹ́nu alibarika la gbólóhùn la ilaha illallah alibarika la gbólóhùn la ilaha illallah ala bisimilahi rahman rahim allahumma a'izakum iza rasulillah bana wa abadan wa uskum unza la qadra fihi abadan wa inikum gina la fakra badahu abadan was'idkum bi ijabati duha واقصف في قلوب أعدائكم رهبا وانظركم نصرا عزيزا وافتح لكم فتحا مبينا وملككم جميع ما تريد وما تشتهي إليك يا الله يا رب العالمين توسلت إليك بمحمد المصطفى صلى الله عليه وسلم وبمولانا الشيخ عمرو التجاني رضي الله تعالى عنه وبجميع أوليائك يا الله يا نعم المولى ونعم النصير اللهم فرادني هلوا آمين فرادني هلوا آمين فوقت بقى continue فرادني
Abdulsalam àtàràlú àbí ọlọ́run kọ́lọ́mà ilé lágbájá ni ilé alájà rìsíkíyà ni ilé alájà kẹ́hìndé ni ilé mufti ni ọlọ́run tó kúrò nílẹ̀. bàbá wa náà tí ó gbà sí peter mbẹ lọ́hùn bàbá wa olórí ẹbí kọ́lọ́mà yorí ẹ̀ lẹ́yìn náà tí wọ́n darí síbí ọ̀làgbọ́lọ́wọ́ la hawla wala quwwata. kabirullah alhamdulillah. الحمد لله الحمد لله رب العالمين أحمد بكم وبا ọ̀rọ̀ wa ó ṣe dédé ọpẹ́ adúpẹ́ fún Ọlọ́run ọba tó ní kí á bẹ̀rẹ̀ àdúrà náà pẹ̀lú bismillah àti wá yọrí rẹ̀ báyìí Ọlọ́run jẹ́ kí á lè dúpẹ́ náà jalẹ̀ wala ilaha illallah. Akí gbogbo àwọn àǹfààní kalẹ̀ tí wọ́n ti ṣe àdúrà fún wa látàárọ̀ àdúrà náà ọlọ́mọṣà ìgbà lọ́wọ́ wa ọlọ́run ṣe ní àdúrà tí ó ti gbà ṣíwájú pé a tó ṣe wala ilaha illallah. Oníǹkan ìní gbogbo wa náà ni oníǹkan gbogbo wa là ń dunnú gbogbo wa là ń yọ̀ lórí oore tí Ọlọ́run bá ṣe fún ẹbí oore náà Ọlọ́run yóò di bàjẹ́ láéláé Ọlọ́run yóò di bàjẹ́ láéláé. Gbogbo àwọn tí a ti ṣe àdúrà fún ní àwọn òkú wa láti ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó ti tí Ọlọ́run bá ti ṣe wá tó ti bẹ̀rẹ̀ lórí Ṣáíbù ni o Èròkò Súpàtà ni Ṣáíbù ni o Sábàlì Mọ́tì ni o títí dé orí Alhaji wa Muhammadu Jami Alhaji wa Muhammadu Sani àti gbogbo àwọn tó ti lọ Alhaji wa Nuraini Jẹjẹ bàbá wa Yeki bàbá wa Aziz bàbá wa Oze àti gbogbo àwọn bàbá wa ìyá wa Nusirat àti gbogbo wọn látòkè délẹ̀ lọ́sọ̀ bá wa kẹ́ wọn gẹ̀ wọ́n bá wa ṣe dáadáa fún Ọlọ́run ṣe kúrìsìmì fún Ọlọ́run iwájú tí wọ́n dojúkọ náà máa jẹ́ òṣèlú fún Ọlọ́run bá gbogbo wa náà lẹ́yìn tó ń fi sílẹ̀ Ọlọ́run máa jẹ́ àbàjẹ́ láéláé wọlá Muhammad aminullah tóbi dórí ìyá àti bàbá Muhammadu Shakir Abdulsalam àti àwọn mi ìyá wa Khadija ìyá àti àtọ̀wọ́n náà Ọlọ́run máa bá wa kẹ́ wọn gẹ̀ wọ́n ṣe fún ìsinmi fún Ọlọ́run bá bisimilahi kúrò fún Ọlọ́run. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. gbogbo àwa tí a wá gbọ́ tí a wá gbogbo létí a fi sílẹ̀ ọlọ́mọṣà ìṣọ́dẹ wá òkú àlùbá ọlọ́run má jò ṣẹlẹ̀ ẹ̀fẹ́ gẹ̀rẹ́ tó délé o agbérańlé pẹ̀lú bisimilahi adébí pẹ̀lú alhamdulilah. Gbogbo àti a máa kúrò bí kúnyàgbé bisimilayi kádélé wa pẹ̀lú alhamdulilayi má jà arógun jàmbá accident lórí omi lórí òkè má jò ṣẹlẹ̀ sẹ́ni kankan wa gbogbo ẹni tó máa ṣẹlẹ̀ sí tó máa kàn wá má jò kàn wọ́n láéláé àbámọ̀ àṣe àdúrà yìí má fi ṣàdánwò fún wọn lọ wọlé Muhammad aminullah wọlé la ilaha illallah gbogbo àwọn ìyá tí wọ́n wá kù fún wa ọlọ́mọṣà ṣe àlékún àlàáfíà kan fún wọn. Àlékún ẹ̀dínkù máa ń wá ṣe fún Ọlọ́run àlékún dáadáa máa ń wá ṣe fún Ọlọ́run ọ̀rọ̀ wọn má ṣe ní àdàbà yọwọ́ kọ́wọ́ Ọlọ́run bá agbára sí burú agbára sí gbàlájà má jò tó sí wọn láéláé bó ṣe lè wọ́n wá kú lẹ́mi tó gbogbo wa náà báyìí nìkan jẹ́ ká gbẹ̀yìn wọn wala ilaha illallah Muhammadu rasulillah sallallahu alayhi wa sallam bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار أصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتذكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك
القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار والمتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البري المصور له الاسماء الحسنى يسبح الله ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الدنيا وقنا عذاب القبر وقنا عذاب الآخرة وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا الله يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله عليه وسلم الكريم Kẹ́hìndé lẹ́kọ̀ọ́ jáde fún wa jáde fún wa. Wait, my snap yẹn láàrin.